Akọni ènìyàn ni máa jà sọ̀la. Ikú bá bẹ̀rù kú. Bọ́lá máa ti máa ná mi máa jà. Ó máa ti mọ̀yán. Ìbò òrìṣà tó bá rí ṣe fọ́nà. Irú mọ́lẹ̀ tó jẹ́ owó ya pé bàbá. Ìbò òde gbà pé tọ́wọ́ máa rí ọ̀jẹ̀. Àfàdé kó èèyàn tí kú bá ti wù tó bẹ́ kú. Tàbí wèrè tó bá fẹ́ sọnù ọmọ rí. Sọ́mọ máa jà sọ́ndẹ̀ mi. Ìkó òṣàrí. Sọ́mọ máa jà sọ́la. Ikú bá bẹ̀rù kú. Ìkó òrìṣà mi máa jà sọ́la. Ikú bá bẹ̀rù kú. Ilé ìkúnlẹ̀ mo kún bó ní sàáfó. Ikú bá bẹ̀rù kú. Èyí rí kìlọ̀ fàyọ́ dàmọ̀lá. Ikú bá bẹ̀rù kú. Bọ́lá máa ti máa ná mi máa jà. Ó máa ti mọ̀yán. Ìbò òrìṣà tó bá rí ṣe fọ́nà. Irú mọ́lẹ̀ tó jẹ́ owó ya pé bàbá. Lámòkun ó ní sàáfó. Ikú bá bẹ̀rù kú. Akọni ènìyàn ni máa jà sọ̀la. Ikú bá bẹ̀rù kú. Bọ́lá máa ti máa ná mi máa jà. Ẹ kúlé ẹ̀yin èèyàn mi, ẹ kú ọjọ́ mẹ́jọ ìní ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Ẹ sọ fónílé, ẹ sọ fàlejò, ẹ sọ fọkùnrin, ẹ sọ fóbìnrin, àwa ọmọ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo wa nílé, mo kí gbogbo wa lọ́nà, mo kí gbogbo wa níbikíbi tá a bá wà. A wà ní Nàìjíríà ni o, a wà ní ìlú òyìnbó ni, gbogbo wa pátápátá ni mo kí. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ṣọ́ wa lọ ní ọjọ́ mẹ́jọ tó tún ṣọ́ wa padà wá lénìí. Ọpẹ́ ni f'Olódùmarè. A dẹ̀ dúpẹ́ ibi tí Ọlọ́run mú àwa Yorùbá lọ ń sìn. Ká máa dúpẹ́ pé Ọlọ́run, ká máa dúpẹ́ ibi tí Ọlọ́run mú àwa Yorùbá lọ, ìṣọ̀kan ti wà. Mo kọ́ máa fèní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà tó dá wa sí. Ẹ bá mi share ètò Yorùbá Nation ni. Ká tún bẹ̀rẹ̀ lénìí. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa. Ká dúpẹ́ pé a tún padà wá ní ọjọ́ mẹ́jọ èní. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá níbikíbi tó bá ti wá. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ń lànà. Láìpẹ́ láì jìnà, gbogbo ala máa rẹ́rìn ayọ̀ lórúkọ Ọlọ́run ọba. Láìpẹ́ láì jìnà, gbogbo apátápátá ni nǹkan rí máa kàn. Nítorí kíni ojú ti ń là ń sìn, oníkálukú náà ti ń rí nǹkan tó ń ṣẹlẹ̀. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bánjí Akíntóyè fún conference tó ń ṣe lénìí pẹ̀lú àwọn kíná porúkọ ẹ̀ IPO
àtolóyè sí Sunday Igboho lẹ́nìí tó ń jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe gan ni wọ́n kú ìgbìyànjú ìwọ̀nba táwa náà lè ṣe là ń ṣe lórí social media. ṣe rí kí n tó máa sọ̀rọ̀ lẹ́nìí mo máa ń retí ìwọ tó bá ti lè dá sí nǹkan má pakun. Ẹni tó bá ń bú èèyàn lórí social media, gbogbo ẹ̀yin tẹ́yọ pé ìbàjẹ́ èèyàn kejì lẹ máa ń rí ẹ̀rí tara yín, ẹ jẹ́ ká stop ẹ̀. ṣe rí àwa Yorùbá níbi tá a dé ń sìn, dídé wa ń sìn kì í ṣe dídé ká máa bára wa jà ń sìn. Ẹ jẹ́ ká fira wa ká fi ṣọ̀kan. Ẹ jẹ́ kí ìyànnà náà nǹkan fún wa kí tó máa bẹ́tò lọ lẹ́nìí. Mo rí ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ Yorùbá Nation tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ kò kan ọ̀rọ̀ ẹ̀sìn. Thank you very much Ṣẹ́gun Ṣẹ̀gẹ́. Ọ̀rọ̀ Yorùbá Nation kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ kí n tún analyse ẹ̀ fún wa ká gbọ́. Kò kì í ṣọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Yorùbá Nation kò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Ó bá jẹ́ mùsùlùmí, ó bá jẹ́ àfáà, ó bá jẹ́ kírísítẹ́nì, gbogbo alóye àdúrà. Ṣé rí tá a bá ń gba àdúrà, thank you Ṣẹ́gun, àdúrà wa ti fẹ́ gbà ń sìn. Àsìkò tí tó fáwa Yorùbá ká kóra wa pọ̀. Ìdí tó jẹ́ kí n máa sọ eléyìí ni wípé lóòótọ́ làdúrà ń gbà, gbogbo wa lọ sórí òkè à ń gba àwẹ̀, Olúwa ó jọ̀ọ́ bá mi ṣe, mo fẹ́ kí ilé ayé mi kó ní lọ síwájú. Mo fẹ́ kó mọ nǹkan kan, àwa tá a bá ń gbàdúrà tá a bá ti fi ìfúnra sí, àdúrà yẹn ò lè gbà. Tá a bá mọ nǹkan tó yẹ ká ṣe, àdúrà yẹn ò lè gbà. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò kì í ṣọ̀rọ̀ mùsùlùmí àtọ̀rọ̀ kírísítẹ́nì, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ kó lè dáa fún wa, fún gbogbo wa ni. Gbogbo àwọn Fúlàní tó ń gbé èèyàn pa, tó ń pààyàn, tó ń rèpù ìyá oníyàá, àwọn ìgbèríko tó ń lọ, wọn ò mọ mùsùlùmí, wọn ò mọ kírísítẹ́nì, wọ́n kàn máa ń pààyàn ni. Wọ́n ti gbé ìmáàmù tán pa, wọ́n ti gbé kí ló korúkọ ẹ̀ bíṣọ̀bù tán pa. Ẹranko làwọn pípù yìí. Ìwọ tó bá sì ń fi ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, má dààmú ara ẹ. Ọ̀rọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Yorùbá Nation kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ ká separate ẹ̀sìn ní nǹkan tá à ń ṣe yìí. Àsìkò ti tó fún wa kí gbogbo wa kóra wa pọ̀ nísìn. Gbogbo ojú tó bá ń gbọ́ mi, ó bá jẹ́ mùsùlùmí, ó bá jẹ́ kírísítẹ́nì, tó o bá tiẹ̀ lè bá wọn jà ń sìn, máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Tó o bá lè dá sí, tó o bá lè parí ẹ̀, má dákun. Ìdí tó jẹ́ kí n máa sọ̀rọ̀ eléyìí ni pé mo rí pé àwọn àfáà kan wọ́n ń ṣe àwọn fídíò kan. Fídíò yẹn mo rí sí fídíò ọmọ kéékèèké. Wọ́n ti fẹ́ fi Yorùbá Nation kọ́ máa fi dá ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń wo prógráàmù wa, Yorùbá Nation àtọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ síra wọn. Eléyìí ò kì í ṣọ̀rọ̀ mùsùlùmí, kò kì í ṣọ̀rọ̀ kírísítẹ́nì. Gbogbo wa ló yẹ ká fọwọ́sowọ́pọ̀ ń sìn. Ẹ jẹ́ ká gbé tẹ̀sìn tó bá fẹ́ kírun ẹ̀. Ìwọ tó ò bá mọ̀, àwọn pípù yìí wọ́n lọ sí mọ́ṣáláṣí, mùsùlùmí ẹgbẹ́ wọn wọ́n ń pa, wọ́n ń gba ránsọ̀mù lọ́wọ́ ẹ̀. Kìrìsìtẹ́nì kò yọ ọmọdé kò yọ àgbà, wọ́n ń rèpù ọkùnrin, wọ́n ń rèpù obìnrin. So àfáà kan jáde láti Ìlọrin, ó ń bú gbogbo àwọn tí wọ́n ń jà fún Yorùbá Nation. Ó ń bú olóyè sí Sunday Igboho, ó ń bú gbogbo wọn. Ẹ̀sìn kò sọ pé kéèyàn gọ̀. Ṣé rí àgọ̀ kò papọ̀, kò ní tó bá ń ṣe ẹ̀sìn Ọlọ́run, ìyẹn ò ní kó gọ̀ o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn, ẹni tó bá lóun ò mọ̀, tó bá lóun ò gbọ́ nípa ẹ̀, àmọ́ bí tó ní tọ̀hún ń gbé nìyẹn o. Bóyá inú ilẹ̀ ló ń gbé bí orin Saheed Òṣùpá, àfàìmọ̀ bóyá inú ilẹ̀ ló ń gbé, bóyá kì í kórìlẹ̀ alàyè ni o. Gbogbo àwa tá à ń gbé nígboro, àwọn ajínigbé, àwọn ajínipa, àwa lè má mọ̀ púpọ̀ nípa wọn torí ìgboro làwa ń gbé. Ẹ jẹ́ ká lọ show wa ní àwọn tó ń gbé ní ìlú, ní ìgbèríko. Àwọn yẹn ni kíní yẹn fì sí lọ́dọ̀. Ìdí tó jẹ́ kí n tètè fẹ́lẹ́ bẹ̀rẹ̀ fún wa ni wípé ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí,
gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì àdúrà yín la ní ìdínsìn ẹ má jẹ́ ká ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ Yorùbá nation. Ìwọ àfáà tó ń ṣe fídíò tó ń bú olóyè Sunday Igboho láwà ní ẹ̀ ló ta mórí tó sùn sínú ilé ẹ̀ńgbà tán rèpà àwọn ọmọ ọlọ́mọ nínú ilé tán nínú gbóǹbẹ̀ yẹn ó fi kùrìánì yẹn kó kà á kí àwọn Fúlàní kan má pa àwọn gbogbo àwọn tán gé lápá gbogbo àwọn tán gé lẹ́sẹ̀ inú ilé ẹ̀ ló wà. Àwọn people need encouragement. Wọ́n ń wọnú igbó lọ láti lọ bá àwọn people tí irú àwa yóò lè ṣerú èmi lè wọnú gbóǹsìn. Mi ò lè wọnú igbó kí n lọ sọ pé mo fẹ́ lọ bá Fúlàní jà kò sí nǹkan tí mo ní, ṣùgbọ́n àwọn tó wá ń ṣe é láti wọnú igbó láti lọ bá àwọn people yìí jà ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn ni. Ó yẹ ká máa yìn wọ́n ni pé wọ́n ṣe é because àwọn ló ń dáàbò fún àwa. Ìwọ àfáà, ìwọ kírísítẹ́nì, ìwọ tó ń ṣe pásítọ̀, àwọn tó ń lọ inú igbó yìí láti lọ jà, àwọn bí olóyè Chief Sunday Igboho ni o, àwọn Ìbà Gani Adams ni o, ẹgbẹ́ OPC ni o, tó ń lọ sínú igbó láti lọ jà, láti lọ bá àwọn pípù yìí kán lọ bá wọn kán fèsì wọn. Ó yẹ ká máa yìn wọ́n lọ́wọ́ yìí ni, kì í ṣe ká máa bú wọn o. Torí mo rí fídíò kan tí àfáà kan ṣe tó bẹ̀rẹ̀ sí ń bú gbogbo wọn pé Chief olóyè Sunday Igboho kò kì í ṣe kò lè jẹ́ olórí fáwọn torí pé kí ni toró lóògùn ni. Àfáà yẹn gbà míì kùrìánì kíké ọ̀tọ̀, nǹkan tó ń ṣẹlẹ̀ kéèyàn tó ń mọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí olóyè Chief Sunday Igboho sọ pé òun fẹ́ wá di mùsùlùmí o, kò ní òun fẹ́ wá lead ní mosque. Bóyá kí n tètè sọ fún ẹnìyẹn kó gbọ́. Olóyè Chief Sunday Igboho sọ pé mò ń bọ̀ ní mosque o kí n wá jẹ́ ìmáàmù fún àwọn mùsùlùmí. Kò sọ bẹ́ẹ̀ rí omi ìgbọ́ lẹ́nu ẹ o. Kò dẹ̀ lóhun bọ̀ ní chọ́ọ̀ṣì láti wá jẹ́ kíná pastor fún anybody. Tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí ọkùnrin yìí ń preach ni wípé bí àwa Yorùbá bá ṣe máa bọ́ nínú oko ẹrú. Ìwọ àfáà tó ń ṣe fídíò mi ìfẹ́ mention àfáà yẹn pé kò lè lead wa kíní kan, kò sọ pé òun fẹ́ wá lead yẹn. Tí o bá rí pé kùrìánì ẹ̀ dá ẹ lójú ìwọ àfáà yẹn, o mọ Ọlọ́run képe dáadáa, mo fẹ́ kó gbé kùrìánì ẹ̀ lọ́wọ́ kó lọ fèsì àwọn Fúlàní. Ṣùgbọ́n mo kéwù dáadáa, o dẹ̀ mọ oríṣiríṣi ké, o dẹ̀ mọ Ọlọ́run lọ́kan. Gbé kùrìánì ẹ̀ dá ní ìwọ àfáà yìí kó gbanú igbó lọ kó kọ́ àwọn tó ń kéwú lọ́dọ̀ ẹ kóra yín sẹ́yìn kẹ́ lọ sínú igbó náà kẹ́ lọ jà o. Ṣebí àfáà ní ẹni Ọlọ́run ní ẹ. Ṣẹ́rí gbogbo yẹn kọ́ ní o tiẹ̀ bá wálé nínú. Ṣùgbọ́n nígbà míì tẹ́ bá rí báwọn ẹlòmíì ṣe ń sọ̀rọ̀ máa wò pé ṣé àwọn eléyìí ní làákàyè ṣá, ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ṣé ó bá nǹkan tí à ń sọ mu, kò bára wọn mu. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ní ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ kẹ́ni kankan mislead wa, especially gbogbo àwa tá wà ní ìlú òyìnbó tá a fẹ́ wá sí Nàìjíríà. Mo fi Ọlọ́run bá bẹ̀ wá, àdúrà ní ká máa gbà kí Yorùbá nation kó dúró. Mo wo conference tí bàbá wa Banji Akíntóyè ṣe lénìí pẹ̀lú olóyè Chief Sunday Igboho. I'm very impressed. Inú mi dùn láti lè jẹ́ pé àwa Yorùbá àti múra wa. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tó wà nílẹ̀ Oòduà pátápátá ni mo kí ẹ kú bẹ́ẹ̀ ṣe ń ṣe ń sìn bá a ṣe fẹ́. Mo sọ fún wa mo nílérò ètò program tí mo wá ṣe àwa bú ẹnì kankan bí kò ṣe ká máa pè yín wá kí ọpọlọ wa kó lè pé. Ẹ gbọ́ nǹkan tí Professor Banji Akíntóyè ń sọ lénìí. Ó analyse gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ṣe rí ọ̀rọ̀ Fúlàní lẹ́ẹ̀kan sí, ọ̀rọ̀ Fúlàní pẹ̀lú Yorùbá, ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú Yorùbá nation, ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ mo fọ́lọ́run bá bẹ̀ yín, kò bára wọn mu o. Àwọn people yóò sọ pé àwọn fẹ́ wá di mùsùlùmí o, wọn ò sọ pé wọ́n fẹ́ wá di pastor o, wọn ò sọ bẹ́ẹ̀ o. Kí èmi kí ìwọ tó wà Nàìjíríà, gbogbo àwa tá a gbà nípa ká lè rí ilé sùn, ká lè rí múmí ni àwọn èèyàn yìí fi ń lọ nú igbó láti lọ jà fún wa o. Ẹ̀yin tẹ́ ń sọ̀sọ́kúsọ lórí social media, ẹ̀ ń ṣiṣẹ́ olórí Sunday Igboho ẹ̀ kí ló. Ọtí
tẹ́ ẹlòmíì tó bá ti lè mú gógóró kékeré báyìí ó máa ń dorí ẹ̀rú ni ọtí ń pa àwọn ẹlòmíì tó bá ti lè rí ìgò kan mú báyìí nǹkan tó ṣe wọ́n ti tán nìyẹn. Professor Banji Akintoye ni olóyè Sunday Igboho àti gbogbo wọn ni wọ́n sọ wípé àwọn fẹ́ wá di mùsùlùmí o wọn ọ̀nà fẹ́ wá lídìí mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì kí àwa Yorùbá ká lè ní ìran ká lè rí lédè sí bóyá tá a bá ń ṣàlàyé fáwọn èèyàn àwọn èèyàn máa mọ̀ nǹkan tó ń sọ fún wa nìyẹn wọn ò jàjù lórí ẹ̀sìn. So ìwà àfáà tó bá ń ṣe live video tó ń bú àwọn pípù yẹn lójú tèmi o mọ nǹkan tó ń ṣe ni o dẹ̀ mọ nǹkan tó ń sọ torí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló wà nílẹ̀ nísìn. So gbogbo àwa táwọn ń bí ni mo kí pátápátá lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí ẹ bá mi share ẹ̀ kí àwọn èèyàn lè rí so that ká lè jọ yànnàná ẹ̀ ká dà lè jọ sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí kí ni mo fi fídíò kan wà lánàá mo máa tó fídíò yẹn máa fi wọ̀n wá lẹ́ni gbogbo àwa tá a jọmọ Nàìjíríà ta nínú ẹ̀ dùn nínú wa kó sọ pé ọmọ ìjọba Nàìjíríà nínú òun dùn lọ́wọ́ ta wà yìí kò sí. Ẹ má jẹ́ ká máa tanra wa jẹ ṣe ti gbọ́ èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo wà lára àwọn tó jẹ́ wípé tá bá sọ̀rọ̀ pé Nàìjíríà fẹ́ pín àbí kankan mo wà lára àwọn tó máa sọ kíni wọn mọ nǹkan tó ń sọ ṣùgbọ́n wọ́n ní tọmọdé ò bá débi ẹ̀rù ò ní bà á. Kò sẹ́ni tó máa lọ sí Nàìjíríà ń sìn tó máa gbọ́ pé wọ́n mú obìnrin kan mò ń wá fídíò yẹn àwọn pípù mú obìnrin yìí lẹ́yìn tán rèpù obìnrin yìí ọkọ àtìyàwó ni wọ́n wá mú ọmọ wọn 16 years old àwọn Fúlàní yìí dẹ̀ tún rèpù lójú bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ò lè ṣe nǹkan kan tí bàbá tó bí yẹn bàbá ẹ̀ ò lè ṣe nǹkan kan. Ẹ jẹ́ ká wo Nàìjíríà fún gbogbo àwọn tá wà ní diaspora tá bá fẹ́ lọ sí Nàìjíríà tí passport ẹ bá expire mo fi Ọlọ́run bá bẹ̀ wá ẹ jẹ́ ká tètè mọ̀ bá ṣe máa ṣe ń sìn kó tó oṣù méjì oṣù mẹ́ta ká tètè máa sá eré ẹ̀ láti lè renew ẹ̀. Torí ẹnìkan sẹ́ni fídíò yìí sí mi ó ní kí n play ẹ̀ lórí program tí n bá ń ṣe láti create awareness fáwọn ọmọ Nàìjíríà tó wà ní abroad tó wà especially àwọn tá wà l'Amẹ́ríkà tá bá fẹ́ lọ sí Nàìjíríà. Ẹ máa wo nǹkan tó ń pè ní Nàìjíríà ìlú wa tá ń pè ní Nàìjíríà ẹ máa wo bá ṣe ń ṣe nǹkan tó ń ṣe wá ní ilé ní Nàìjíríà ó bá dé lóyìnbó. Ẹ wo embassy wa tó wà ní mo ń bọ̀ embassy wa nǹkan tí mo fẹ́ show yìí embassy wa tó wà ní Atlanta ẹ máa wo nǹkan tó ń fojú àwọn ọmọ Nàìjíríà rí lóòótọ́ òyìnbó lẹni máa sọ kí tó máa bẹ̀rẹ̀ program tí mo ṣe lónìí mo fẹ́ fi awareness fún àwọn ọmọ Nàìjíríà bóyá irú eléyìí ló tọ́ ká máa pè ní ìlú wa ni o àbí kò tọ́ ẹ máa bá mi wò lọ. What you have just seen is the chaos that the Nigerian High Commission in Atlanta, Georgia is for just passport renewal. They gouge people money. After you pay the passport application when you get there, they will make you pay another $130. And Nigerians have to stay in the sun outside the embassy, disorganized, disheveled, just because they want to renew their passport. They have to leave their home, travel by flight, pay for rent-a-car, sleep in hotel. About $1,500 for this trip. Meanwhile, a country as small as Benin Republic, their citizen does not travel, they just mail their passport. We must stop this. It's a fraud. Defrauding Nigerians in the name of there is no money to run the embassy. Where's the Nigerian money gone? What happened to the budget? Even if the budget are cut, can we not just cut the embassies down and let people just be able to mail their passports to the embassies like that of Ghana, like that of Togo, like that of even Senegal and Benin Republic, Cameroon? Why is Nigeria the only West African nation
that their people have to travel to their embassies before they can renew passports. I'm challenging you, senators. I'm challenging you, honorable members in the House of Representatives, to do something about this. I'm challenging you, distinguished senators. I'm challenging the honorable minister to do something about this. I'm challenging the vice president and the president to do something about this. Nigeria cannot be run like a banana republic. We are brilliant people. We are well endowed. We are educated. We are resourceful. But we cannot run our country as a no man's land. This is shameful. Look at this street, as beautiful and serene as it is. Nigeria is the eyesore on this street. Why? It's because of fraud. Because the money they get feeds some fraud somewhere. You pay the passport application money online. You get here, you must pay another $130. And then there's a small office where they gouge people for money for helping them to pay that $130. I'm going to show that office now. This man here has been trying to renew his passport for 4 years. He's been here several times. The story is the same. Hey, Yomi. Ẹ̀rí ìlú òyìnbó ni mo ṣó yẹn o. Ní ìlú òyìnbó ní ẹ̀yìnkùlé wa ń bí Atlanta, Georgia. Ni mo ṣó fún wa yẹn láti renew passport nìyẹn. Ṣé nǹkan tó tá ń pè ní ìlú nìyẹn? Ṣé nǹkan tá ń pè ní Nàìjíríà nìyẹn? Torí nǹkan tó jẹ́ kí n máa fi àwọn eléyìí hàn wá ni wípé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá nation pé àsìkò ti tó fún wa láti lọ. Mo fẹ́ ká mọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, kò ń ṣe ọ̀rọ̀ mùsùlùmí, kò ń ṣe ọ̀rọ̀ kìrìsìtẹ́nì. Ìwọ tó bá ti lè bá wọn jà, mo fi Ọlọ́run bá bẹ̀ wá, tó lè bá wọn wọnú igbó láti lọ bá wọn àbókí àwọn Fúlàní tán ti lé gbogbo àwọn èèyàn kúrò ní ìlú Ìgàngán tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn surroundings tó wà ń bẹ̀, tó jẹ́ pé Ọlọ́run fi àwọn èèyàn, àwọn olóyè sí Sunday Igboho àti OPC, Ọlọ́run fi ràn wá lọ́wọ́ sìn láti lè lé wọn. Bí ò sí tàwọn yẹn, àmọ́ nǹkan tá a bá máa rí sìn. Nísìn àwọn ọlọ́pàá wọn ò lè wọnú igbó. It is true, brother. I experienced same thing in January this year. Ṣé rí sìn o, wọ́n ní it is true. Ẹni tí ó fẹ́ lọ renew passport nìyẹn o. Ẹni tó fẹ́ lọ renew passport ní Nàìjíríà. Ẹni tó fẹ́ lọ renew passport ẹ̀, tó fẹ́ lọ renew Nigerian passport ẹ̀ ló ń sọ pé it's true yẹn o. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ láti fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n ni. Torí mo rí pé àwọn ẹlòmíì wọ́n ní kokoko làárọ̀ fa adití. Ẹlòmíì sì máa ń pa Yorùbá nation. Ẹlòmíì kí ni nǹkan náà? Èwo ni Yorùbá nation gan? Ọmọ ìyá kò tí ì yé ẹni. Ṣé rí ìyà tí àwọn bàbá ńlá bàbá wa bàbá tán ti kó wa sí làwa ń jẹ ń sìn? Ní ọjọ́ kan mo béèrè lọ́wọ́ ara mi. Mo ní kí ni mò ń ṣe ní ìlú yìí? Kí ni mo wá dé ìlú òyìnbó gan? Torí ẹ lè rọ́mọ Amẹ́ríkà kan kó kàn tètè sọ pé àmú fẹ́ lọ sí Nàìjíríà lọ dúró. Ó máa rí à. Tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ lọ sí Nàìjíríà lọ dúró, a jẹ́ pé ó ní pé bóyá very important nǹkan láti lọ ṣe ni. Very, very important láti lọ ṣe ni. Mo ń bọ̀ mo fẹ́ wá àwọn fídíò kan tí mo fẹ́ show pẹ̀lú ọ̀pá. Ó kọ mi ní Sheikh Abdulrahim. To tell you pé àwọn èèyàn. Ẹ̀lẹ́ kalẹ́ o. A ti ń gbọ́ yín bàbá mi. Lẹ́yìn fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ọ̀sẹ̀ tó lọ, mo máa gbé phone call kan wá. Lẹ́yìn mo tètè máa gbé àwọn phone call yẹn wá torí mi ní jẹ́ kó pọ̀ jù torí kíní yẹn pọ̀ díẹ̀. Àwọn phone call yẹn òun ni mo máa gbá lẹ́yìn láti gbọ́. Ẹni tó ń sọ̀rọ̀ yìí mo sọ lọ́jọ́ kẹjọ ní ìjẹ́jọ́ pé mo máa tètè ṣe lẹ́yìn. Ó jẹ́ kan ní ara àwọn Nigeria Army tó ń fún wa ní awareness nǹkan tó ń ṣẹlẹ̀. Tó bá jẹ́ irọ́ làwọn people yìí pa, mo kà ní news kan lẹ́yìn tán ní very soon pé Ọ̀ṣínbàjò ó máa take over láti máa govern Nigeria lọ. But tó bá jẹ́ irọ́ làwọn people yìí ń pa, wọ́n ní ó jọ gátẹ́kọ̀ jọ gàtẹ́ǹsìn, ó ti fẹsẹ̀ méjèèjì jọra wọn. Tó bá jẹ́ irọ́ ni tán ní Buhari kọ́ ló ń darí wa ní Aso Rock, òun ló ń darí wa, èmi ò mọ̀ nípa yẹn. But for the news tí mo rí kà, tán sọ wípé láìpẹ́. Morning, ladies and gentlemen. Welcome to Citizen Wide
platform where we. láìpẹ́ pé Ọ̀ṣínbàjò ló máa darí Nàìjíríà. Ó máa fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ, ìkan lára àwọn Nàìjíríà mi ni, ọmọ Yorùbá ni, tó ń fún wa ní awareness nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹjọ́ ẹ̀yin mo fọlọ́run bá bẹ̀ wá, ẹ jẹ́ ká listen sí ọ̀rọ̀ yẹn. Ogun díẹ̀ bọ̀ mo máa ṣe pápápá. Mo fẹ́ ká listen nǹkan tí ẹni yìí ń sọ. Play you a video. You hear a voice of a Nigerian soldier. Listen to what he has to say. He's speaking in both Yoruba and Igbo. Listen up. Listen to this. Mo ń bọ̀ ọ́, mo fẹ́ play bí. Buhari kan wò yẹ ọjọ́ tó wà lórí síìtì ẹ̀ kì í ṣe Buhari. Buhari ti kú tipẹ́ ọdún kẹta àti oṣù mẹ́ta ní tó ti kú. So gbogbo eré tó ń sá ní wípé wọ́n fẹ́ sọ Nàìjíríà di ilẹ̀ Mùsùlùmí. Àwọn tó bá dẹ̀ ní gbà wọ́n máa fẹ̀mí ara wọn di. Fúlàní fẹ́ lo Haúsá ẹlẹ́kọ̀dọ̀rọ̀ mi kalẹ̀. Fúlàní fẹ́ lo Haúsá láti àtìlú ẹ̀mí wọn. Wọ́n bá pa yìí. Ẹ jẹ́ kí n play ẹni yìí. Láti Ghana ni mo ti sọ̀rọ̀. Ṣùgbọ́n Ọ̀ṣun ni mo ti wá. Ọmọ Ọ̀ṣun ló sọ̀rọ̀ yìí o. Haúsá ni mí. Haúsá lè mi. Tẹ́lẹ̀ ń sọ Ọ̀ṣun lẹ́nu tó ń dùn mọ̀ràn yín. Bẹ́ẹ̀ni. Ó dáa. Mọ́mì mi Haúsá. Ní Ọ̀ṣun state. All right, sir. Sẹ́rí Yorùbá Yorùbá lèmi náà mi ò lè sọ̀rọ̀. Hello. 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 You can't hear me? I can hear you now. Okay. What's going on? I'm on a program. Let me call you back. You on the program? I'll call you back. I'll call you back, okay? Oh, no, I'm gonna answer my phone. Okay, so you got something to say? Yeah, Richard said, not Richard. What's your other son's name? Okay, Dino. Dino said, you get married, you have a daughter, you don't get to me. Okay, bye-bye. See you. That's well, okay, let me talk to you later. I'll talk to you. All right. Oh my God. Oh my God. Ṣé rí àwọn Yorùbá ẹ ní agbára ṣùgbọ́n a lè sọ pé mọ̀ bẹ́ẹ̀ ṣe lò mọ́. Ẹ ṣáà wo. Ṣé rí àwọn Fúlàní tó jẹ́ Fúlàní ara wa, ṣé rí gbogbo tẹ́yìn sọ báyìí, tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń sọ pé Fúlàní ń bọ̀, Fúlàní ń ṣe. Gbogbo kíní yìí wọ́n ti prepare rẹ̀ sílẹ̀ láti ìgbà tí Buhari ti kú ní 2015. Wọ́n ti ń prepare nǹkan yìí sílẹ̀. But bí ẹ̀yin ṣe ń rò àwọn ọba yín wọ́n ti ń gba owó àwọn tó jẹ́ gómìnà wa, àwọn ni wọ́n wà ní ìṣàkóso abẹ́ gbogbo gómìnà tó wà ní South West. Àwọn tó jẹ́ gómìnà wa nínú àwọn abẹ́ wọn ni wọ́n wà. Ṣé ń gbọ́ ọmọ tọmọkùnrin yìí sọ? Ṣé rí ẹni tó ń sọ̀rọ̀ yìí? Fúlàní Yorùbá ni, ọlọ́mọ Òṣogbo ni bàbá òun, but ìyá òun Fúlàní ni. Ó dàbá àwọn Fúlàní yẹn ló faramọ́ jù. Òun ló ń ṣàlàyé fún wa pé àwọn gọ́vnà wa táwa ń fojú wò nílẹ̀ Yorùbá ń bí, under àwọn gọ́vnà wọn ní north náà wà. Gbogbo nǹkan táwa ṣe eré táwọn olóyè Sunday Igboho ṣe ń sáré sìn, àwọn Fúlàní ti ní plan fún wa tipẹ́tipẹ́. Ǹjẹ́ ìmọ̀dí táwọn Fúlàní fi ń fi àwọn màálù jẹ oko? Strategy tán ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni
wọ́n ti bára wọn sọ̀rọ̀ wípé òkè ẹ máa fi màálùú jẹ oko àwọn Yorùbá. Tẹ́ bá bẹ̀rẹ̀ sí fi màálùú jẹ oko àwọn Yorùbá, wọn ò ní lè lo oúnjẹ láti lọ survive tí ìjà bá dé. Àwọn á lè control wa, àwọn á lè sọ pé òkè o àkúkú lè dáko mọ́ nígbà tó má ti pẹ̀ nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn bàbá wa tó ń lọ sóko, àwọn èèyàn wa tó ń lọ sóko tán rí pé a lè lọ oko mọ́. Tí anything bá ṣẹlẹ̀ láàrin àwa àti wọn, wọ́n á lè control wa nípa ọ̀nà tó ń jẹ. Òun ló ti ṣẹlẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàṣà ní láìpẹ́ yìí, débi wípé àwọn ẹgbẹ́ nǹkan tó kọ́kọ́ ṣe ni pé wọ́n náà máa kọ́ tó ń jẹ tán gbé wá sọ́dọ̀ wa, which means àwọn people yìí ti ń planu ahead wa. Yorùbá tí orí ẹ̀ ò bá tí ì pé ń sìn tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, bí nǹkan tí mo sọ fún wa tá a ṣe ń ṣe patí tá à ń ṣe gbọ́ mi ní ká má ṣe patí wa, ṣùgbọ́n àsìkò tó fáwọn Yorùbá láti dìde. Plan àwọn Fúlàní wípé tán bá ti bẹ̀rẹ̀ sí ń dẹ́rù bà wá lóko, tán ti gba gbogbo àwọn ìgbèríko wa tán gba gbogbo agbègbè wa tán ti sọ̀ráǹdì wa. Ṣé báwa ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́, ẹ̀yin tẹ́ wà níbàdàn, ẹ̀yin tẹ́ wà nígboro ẹ̀ nímọ̀. Bọ̀ lára bí tán ti sọ̀ráǹdì wa nílẹ̀ Yorùbá, tán ti bẹ̀rẹ̀ sí ń gbá oko wa, tán lé gbogbo ajá tí ẹnìkankan wà lè lọ sóko mọ́. Ẹ béèrè nílẹ̀ Yorùbá, níbi táwọn Fúlàní bá ń gbé nílẹ̀ Yorùbá, pé ta ló fún wọn nílẹ̀ tó talẹ̀ fún wọn. Most of the people ibi táwọn Fúlàní ń gbé nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó tà fún wọn. Nǹkan tọ́kọ́ máa ṣe ni pé tán bá ti dé, wọ́n á gbalẹ̀ ń bẹ̀, wọ́n á pa gbogbo àwọn tó bá wà ń bẹ̀, Fúlàní ò mọ̀, wọ́n á pa ọmọdé, wọ́n á pa àgbàlagbà, wọ́n á dẹ̀ jókòó síbẹ̀. Àwa Yorùbá dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́, pátí là ń ṣe káàkiri. Àsìkò ti tó fún wa láti secure ilẹ̀ wa ń sìn kó tó di pólèt. Mo dúpẹ́ lọ́wọ́ conference táwọn bàbá wa ṣe lé ní pé gbàdékè ìgbà tán fún Nigeria government 90 days ó ti over. Àsìkò tó fún Nigeria government láti wá jókòó kan dialogue pẹ̀lú Yorùbá nation sìn, káwọn UN tó lọ́wọ́ sí, àwọn world organization, àwọn náà máa bèèrè lọ́wọ́ Yorùbá ń gbọ́ ṣe fẹ́ dúró, ṣe ti fẹ́ dúró sí Nàìjíríà àbẹ́ ẹ̀ ní dúró. À ń bèèrè lọ́wọ́ Biafra náà, ṣe ti fẹ́ bá Nàìjíríà máa lọ àbẹ́ ẹ̀ ní bá wọn lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ́kúsọ sí Chief Olóyè Sunday Igboho, ẹnìkan sọ kankan ó ní Chief Olóyè Sunday Igboho ò lè jẹ́ Chief Commander of the Army Forces ní Yorùbá nation. Ẹ̀yin tẹ́ bá ń sọrú ẹ̀, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹgbẹ́nu dákẹ́tẹ́ bá iṣẹ́ rí. Ẹni tó bá make effort láti jẹ́ kí nǹkan dáa, ẹ jẹ́ ká encourage wọn ni, ẹ má jẹ́ ká máa sọ ìsọkúsọ. Ọmọkùnrin yìí ó ti sọ tẹ́lẹ̀ pé òun ò ní nǹkan kan ṣe, president kankan ni olóhùn ò ní ìdí ẹ̀, ṣùgbọ́n kákàntẹ̀ ẹ̀gbára wa ná. Ẹlòmíì gan máa kọ́ síbẹ̀ wá ní kò sọ òyìnbó. Kí ni ṣé wọ́n sọ òyìnbó ní China ni? Ṣé wọ́n sọ òyìnbó ní Japan ni? Ṣé wọ́n sọ òyìnbó ní Germany ni? Ṣé wọ́n sọ òyìnbó ní Italy ni? Ṣé wọ́n sọ òyìnbó ní Greece ni? Nǹkan wọn dẹ̀ ó ní lọ síwájú. Àwa tá òyìnbó pọ̀ lóríṣiríṣi, àwa gan la ní lọ síwájú ní Nàìjíríà. So bí fídíò tí mò ń bá lọ, ẹ jẹ́ kí n play fídíò ọmọkùnrin yìí. Ẹni tó bá létí kó gbọ́, ẹni tó bá dẹ̀ ní gbọ́ kó má gbọ́. Kò máa rò wípé bóyá tó bá ti ń bomi tó ń ṣe kíní, kò má wà vigilant. Ká ní pé kò sí pé Ọlọ́run rán ọmọkùnrin sí wa tó tètè ta wá jí nílẹ̀ Yorùbá ni, wọ́n ti gbalẹ̀ Yorùbá tán. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ń sìn. Wákìlì àti ọmọ ẹ̀ ń sìn, àwọn ọlọ́pàá ti rí òkodoro ọ̀rọ̀ ń sìn pé lóòótọ́ ló ń pààyàn. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ń sìn pé wọ́n ti charge ẹ̀ sí court fún ẹ̀sùn apààyàn. Torí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àtìlú Ìgàngán náà tẹ́ jáde síta. Àsìkò tí tó fẹ̀yìn tẹ́ wà ní ìlú Ìgàngán láti jáde síta ń sìn, láti má jẹ́ kí wákìlì kó kúrò nínú àhámọ́ tó wà. Ẹ competition, ẹ má dá lọ sí police station ní Nàìjíríà. Nàìjíríà police èmi ò trust wọn. Tí ẹ̀yin ìlú Ìgàngán bá máa lọ sí police station, ẹ pé 5, 6, 12 tẹ́ bá lè bí ẹ ṣe lè pọ̀ tó,
ní ká ẹ ṣe dá lọ sí police station ní ẹ̀yin tẹ́ bá ń gbé ní Ìbàràpá ni o Ìgangan ni o tẹ́ bá fẹ́ lọ sí police ẹ má dá nìkan lọ débi pé wọ́n rope yín tuntun torí wọ́n lè sọ pé ẹ tún wá bẹ̀ wá máa dàbẹ̀rù ṣùgbọ́n tẹ́ bá lọ kẹ́ ẹ bá rẹ̀ ti ń lọ ayé ti dayé ọ̀làjú sìn ẹ gbé kámẹ́rà dání ẹ gbé fídíò dání ẹ ṣe fídíò ní police station ń bẹ̀ gbogbo nǹkan tó máa ń sọ kí gbogbo àgbáyé lè máa bá yín rí sódà àwọn ò ní lè rope ẹnìkankan bẹ̀. ká dúpẹ́ lọ́wọ́ àwọn OPC Ìbà Gani Adams fún gbogbo taratara tó fi ṣiṣẹ́ láti mú wákìlì lóòótọ́ àwọn kan criticize wọn pé ẹ̀ ṣe náà fẹ́ ṣe kíníkan ṣé rí kò sí bí ẹ̀dá ṣe fẹ́ rìn kò rí májì láyé kò sí nǹkan tó lè ṣe láyé kẹ́ẹ̀dá kan má sọ̀rọ̀ sí Jésù gan tá à ń sìn àwọn èèyàn kan ṣì ń bú ànábì gan tó tún ṣe kíní àwọn èèyàn sọ ẹ má gbogbo mo ń fi àsìkò yìí bẹ̀ Ìbà Gani Adams àwọn OPC Ṣífolóyè Sunday Igboho Koiki Media tó jẹ́ personal assistant wọn ẹ má wo gbogbo nǹkan táwọn èèyàn ń sọ mo fọlọ́run bá bẹ̀ yín tẹ́ ẹ bá wo nǹkan táwọn èèyàn ń sọ ìrẹ̀wẹ̀sì adéṣẹ́ rí ẹ jẹ́ ń sọ àwọn tó ba nǹkan jẹ́ jù láyé ṣé rí àwọn tó bá ti yọ̀lẹ tọ́ràn lè ṣe nǹkan kan àwọn ló fẹnu ba nǹkan jẹ́ jù láyé ọ̀lẹ èèyàn ló bá ṣé rí alágbára kan ẹ jẹ́ kí n máa sọ ní Nàìjíríà lẹ́ni tẹ́ bá jáde tẹ́ bá ń ṣeré lọ tẹ́ bá wà ní ojú títì ẹ wo àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ bọ́ọ̀lù lágbájá ò lè gbá bọ́ọ̀lù tàmídò ò lè gbá bọ́ọ̀lù ẹ rí pé lára àwọn nínú wọn kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ bá ju bọ́ọ̀lù sí kò lè gbá ṣùgbọ́n òun ló mọ ẹni tó lè gbá bọ́ọ̀lù ju bọ́ọ̀rọ̀ àwọn kan ṣe rí nìyẹn àwọn kan wà tó yẹ pé kò sí bó ṣe lè ṣe kó fi dáadáa ṣiṣẹ́ wọ́n sì máa ba tiẹ̀ jẹ́ ni èmi ò ní fẹ́ kí olóyè Sunday Igboho kó gbogbo àwọn nǹkan bẹ́yẹn torí tó bá wò á bàjẹ́ ìdí tó bá fi bàjẹ́ ni pé gbogbo àwọn tó ń tà ń sọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ lórí social media yìí gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí tá bá ti lè sọ̀rọ̀ oníkálukú máa tilẹ̀kùn mọ́ èèyàn tó máa lọ lé lọ sùn ni àwọn tí nǹkan dé bá àwọn náà mọ̀ so bí nǹkan tí mò ń sọ lọ ẹ jẹ́ gbọ́rọ̀ ọmọkùnrin yìí ó ṣàlàyé fún wa. sẹ́ni gbogbo agbára gbogbo ariwo dẹ́yìn àwọn fúlàní kan wọ́n ti múra yín sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n kalẹ̀ tí wọ́n lé sí lára ẹ̀ẹ̀kan fúra ni ẹ sì fúra ṣùgbọ́n àwọn àgbà yín àwọn àgbà ẹ má bínú o àwọn àgbààgbà tó jẹ́ lára Yorùbá wọ́n mọ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n wò pé àbí kí ni lè ṣẹlẹ̀ àbí kò ní ṣẹlẹ̀ àbó máa ṣẹlẹ̀. wàláì ó máa ṣẹlẹ̀ wọ́n lè ti arrange everything. ní ìjẹta ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín gbogbo àgbáyé ló ń gbọ́ yín. ní ìjẹta wọ́n ṣe ètò kan nínú gbogbo àwọn tó jẹ́ àwọn tó ń tẹ sáàmù àwọn tó ń tọrọ bára àwọn tí ẹsẹ̀ ń dùn wọ́n tí wọn ò lè sáré tí wọn ò lè rìn wọ́n ti ṣètò wọ́n ti inform gbogbo wọn pé kí wọ́n wọ́n bọ̀ wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àwọn Yorùbá tí mo fi ní mọ̀ pé wọ́n ti ń pè wọ́n sẹ́yìn torí tí wọ́n bá strike kò ní jẹ́ pé àwọn náà máa fara gbá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó wà nílọrin wọ́n ti ń pè wọ́n wálé síkírìtì mo kàn fẹ́ sọ fún mi torí tó bá délẹ̀ ẹni tí ò rà yóò san níbẹ̀. gbogbo tí ẹ̀yin ṣe ń pariwo ẹ̀yin Yorùbá ṣe kí nìkan wọ́n ti wà ní ara wọ́n ti sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wọ́n ti sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹ̀yin ò kàn mọ́ ni ẹ sì fúra but ẹ̀ ń wò pé kò lè ṣẹlẹ̀. nǹkan méjì oní tí a bá dúró àkọ́kọ́ oní pé tí wọ́n bá ti mọ̀ tí àwọn Yorùbá bá ti mọ̀ pé Buhari ti kú torí ní Nàìjíríà Yorùbá lẹ́nu wọ́n sì ní agbára ní ogun ní tí Yorùbá bá sọ Ìgbò náà máa tẹ̀lé Haúsá náà máa tẹ̀lé tí Yorùbá bá fi lè mọ̀ pé Buhari ti kú wọ́n ti mọ̀ pé ó ti tán wọ́n mọ̀ pé ó ti tán fáwọn so wọ́n wá wò pé kàkà kí bí nǹkan tí ọmọkùnrin yìí ń sọ mo kàn rí kàmbì kan ni o tán ní
tán sọ wípé Ọ̀ṣínbàjò máa take over very soon. Èmi ò mọ̀ bóyá good source ni omi mọ̀, but mo rí kà bẹ́ẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń tọ́nu wọn pé kì í ṣe Buhari ló ń darí Nàìjíríà, kì í ṣe Buhari ló ń darí Nàìjíríà. Èmi ò mọ̀ o, bọ̀ bí nǹkan tí mò ń gbọ́, wọ́n ní òun gbọ́, òun ló yan ọmọkùnrin tí ń sọ yìí. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Àwọn kékeré kan àti mo gbàgbé bí bẹ́ẹ̀ sì máa ń pòwe. wọ́n fi ṣàwàdànù nílé wọn. Gbogbo táwọn ń rò ní pé tí àwọn bá ti lè mọ̀ báyìí pé Buhari ti kú, etí mo bá ti gbàjọba lọ́wọ́ àwọn ó sì dìgbì rẹ̀ wọ̀. Ó ní gbogbo múra tí wọ́n múra tẹ́lẹ̀. But now wọ́n ti mọ iwájú pé yes bí kíní ṣe máa rí nìyí. Olóòfin ọ̀dà gbogbo àwọn tí wọ́n ọ̀dà mọ́tò ti lọ ọ̀dà ní other country. Gbogbo ammunition tí wọ́n fẹ́ lò wọ́n ti ọ̀dà rẹ̀ láti 2018 bọ̀ yìí ò mọ̀. But lockdown tí wọ́n ṣe yìí wọ́n ti fi kó nǹkan wọlé tó pọ̀ torí wọ́n ti mọ̀ pé ilẹ̀ Yorùbá wọ́n ní agbára wọn lògùn, ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ pé àwọn máa ta tán pé ilẹ̀ yìí àwọn gbà táwọn ni. Ṣé ẹ rí nǹkan tọmọkùnrin yìí sọ? Tẹ́ bá gbọ́ nǹkan táwọn Fúlàní náà ń sọ nísìn, nǹkan tọmọkùnrin náà ń sọ. Ṣé arákùnrin ẹni tó ń sọ̀rọ̀ yìí Yorùbá ni Fúlàní ni? Ó máa bá wọn ṣe mítìn. Tẹ́ bá bá ní Fúlàní sọ̀rọ̀ ńsìn, a máa sọ fún yín pé ilẹ̀ yìí Nàìjíríà o àwọn làwọn ní. Ó ní gbogbo lockdown tán ṣe ní Nàìjíríà, gbogbo lockdown wa tá ń ṣe gbogbo wa kíní yẹn, ó láwọn pípù yìí fi ń kó nǹkan wọlé ni. Ó náà ti fi kó àwọn ammunition wọlé. Ó ní ṣùgbọ́n àwa Yorùbá sùn abẹ̀sí ń ṣe pátí kiri. APC ló máa ṣe irọ́ ni tí Tinubu bá wọlé lẹ́lòmíì ṣì ń bá kiri ń sìn. Tinubu ló máa jẹ president 2027 24 bí kankan mi tẹ̀ mọ́ yí àtẹ̀ ń pè. Òun làwa Yorùbá ṣì ń bá kiri, àánú wa ń ṣe mí. Ibi tó yẹ ṣe rí gbogbo ẹ̀yin gómìnà wa tẹ wà nílẹ̀ Yorùbá, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ wo conference tí Professor Banji Akintoye ṣe lẹ́nìí, ẹ ṣe ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà Yorùbá. Ẹ defend àwọn tó dìbò fún yín. Gbogbo ẹ̀yin gómìnà wa tó wà ní ilẹ̀ Yorùbá, ẹ defend àwọn tó dìbò fún yín. Àwọn people yìí ló ń dìbò fún yín. Àwọn people yìí náà ń pa. Àwọn people yìí ló ń dìbò fún yín, àwọn people yìí náà ń pa. Yorùbá fẹ́ máa tẹ̀lé protocol, a fẹ́ máa tẹ̀lé òfin, kò yẹ ká máa ṣòfin lọ́wọ́ ara. Àwọn Haúsá Fúlàní wọ́n ń ṣòfin lọ́wọ́ ara wọn, wọ́n ń pa àwọn èèyàn wa, ṣùgbọ́n tó bá ti kàn tọ̀dọ̀ wa, àwọn gọ́fìnà wa jáde, wọ́n wá gbé wèrè kan jáde, wọ́n bẹ̀ sí ń ka òfin tí ò ṣiṣẹ́ Nàìjíríà. Ẹ jẹ́ ká stop ẹ̀. Gbogbo àwọn gọ́fìnà wọn ló ń ṣàìdí wọn. Ẹ wo ìjà tọ́jà ní bóyá ṣáṣá bí ṣàṣà náà ń pè. Àwọn pípò yìí kọ wọ́n máa gba $40-something billion, $43 billion. Lára àwọn gómìnà wọn, ó tún tẹ̀lé wọn d'Àbújá, gómìnà ilẹ̀ Yorùbá ò lè ṣe. Eléyìí tó yẹ kí gómìnà Ọ̀yọ́ state Ṣèyí Mákindé kókó náà jáde síta pé irọ́ o, tẹ́ bá máa gba $4-something billion o, àwa náà ẹ bá ilẹ̀ wa jẹ́ o, àwa náà máa gba $900-something billion náà. Ẹ mọ nǹkan tó ń ṣe. Gómìnà Ṣèyí Mákindé ó lọ kó àwọn èèyàn jọ àgbààgbà lóríṣiríṣi, ó wá bèèrè lọ́wọ́ wọn, ṣe bẹ́ẹ̀ ilẹ̀ yàn mí sórí àléfà, àbẹ́yìn kọ́ àwọn èèyàn náà ní bẹ́ẹ̀ ni àwa la yàn yín. Kò sẹ́ni tó lè sọ̀rọ̀ pé lóòótọ́ gómìnà wa bá ṣe yàn yín sórí àléfà, a yàn yín pé kẹ́ ẹ wá jẹ́ káwọn Fúlàní máa pa wá, a yàn yín pé kẹ́ ẹ lè defend wa ni. Question tẹ́ ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn yẹn, agóni wà lójú wọn. Àwọn tó wà ń bẹ̀rẹ̀ mọ nǹkan tán lè ṣe ni. Tí gómìnà bẹ̀rẹ̀ pé ẹ wo ẹ̀yin èèyàn ẹ ní sùúrù, mo mọ nǹkan tí máa ṣe fún yín. Ẹ béèrè lọ́wọ́ wọn sì tó wà ní ọjà yẹn pé kí ni Ọ̀yọ́ state governor ti ṣe fáwọn tó ń ba nǹkan wọn jẹ́? Nothing. Ẹ pè kan lára àwọn tó wà ní ọjà Ṣàṣà pé nígbà tán ti ba ọjà yín jẹ́ o,
tí gómìnà ń ṣe pé ṣèbí ẹ̀yin kọ́lẹ̀ yan yín táwọn níbẹ̀ ní ẹlòmíì gan tẹ̀ tún kọ́ poverty nǹkan tó ẹlòmíì tẹ̀ tún kọrin láàrin àwọn yẹn pé a wọlé ẹ̀kan sí ẹyẹ kan tó sì wà lẹ́nu ẹ̀ kò tí ì bá débi kankan wọ́n ń pa gbogbo àwọn yẹn ẹlòmíì tún kọ́ pé a wọlé ẹ̀kan sí because situation tá a bára wa ní Nàìjíríà nìyẹn àwa ọmọ Nàìjíríà àmọ́ nǹkan tó ń pè ní government ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù lẹ́nìí bí kan tí mo sọ ẹ jẹ́ kí n play audio yìí kẹ́ máa gbọ́ lọ. àwọn tó ń jẹ́lẹ̀ Yorùbá ẹ ti ń sùn o ẹ ti ń sùn gan-an mo ní ìbéèrè kan fún yín. ilẹ̀ Yorùbá yìí wọ́n máa padà sínú àkùtàn ní pé lẹ́ẹ̀kẹ́ ìlú kan wà tí Yorùbá wà tó ẹ pé ogun kó wọn lọ. mo ní ìbéèrè kan fún yín sà. ok sà. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ sọ pé apá kan Haúsá ní apá kan Yorùbá tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí tẹ́ bá dẹ̀ fẹ́ fún àwọn torí mo rí pé inú ìfẹ́ lẹ ti sọ̀rọ̀ àwọn kan lè máa wò wípé dá lóhùn ó lè jẹ́ kan lára àwọn Yorùbá ni ó kàn ń pọ́nrọ́ léwé ni but ẹ jẹ́ ká tiẹ̀ wá gbà pé lóòótọ́ ni ṣé tẹ́ bá wá fẹ́ fún àwọn èèyàn nímọ̀ràn gẹ́gẹ́ bí òye tiyín tẹ̀dẹ̀ jẹ́ kan lápá kan tiwọn torí ẹ̀jẹ̀ bàbá tó jẹ́ tiyín òun lẹ ṣe sọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀ ìmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ní ṣókí. ẹ má bínú mọ́nà ẹ má bínú ṣe rí àwọn tí wọ́n lè mọ òótọ́ wọ́n lè mọ ọ̀rọ̀ pé abirọ́ ni abíòtọ́ ni Yorùbá ló nìyẹn ní tó ń fa àwọn Yorùbá sẹ́yìn gẹ́gẹ́ wọn nìyí àwa o gbogbo social media lọ́dọ̀ wa wọ́n máa kó wa jókòó ni ẹ̀yin gbọ́ information tẹ́ bá gbọ́ lọ́dọ̀ àwọn Haúsá kú bóyá ó jẹyọ òun ni pé bóyá ẹnìkan jáde síta ọwọ́ àdírẹ́sì ẹ̀yin mọ tí tó ti ṣẹlẹ̀ àwọn máa jókòó ni ṣùgbọ́n Yorùbá ẹnu pọ̀ tẹ́ bá rò kó bá mọ̀ ń parọ́ ó dìgbà náà ṣùgbọ́n èmi sọ ti tèmi. ẹgbọ́n nìyẹn. gbogbo àwọn ẹ sọ fún àwọn. ó ní tí a bá rò pé òun pa irọ́ ó ló dìgbà náà ná ṣé ìgbà náà ò ti fẹ́ máa dé nsìn gbogbo àwọn tó wà ní bí owóde iye wa ní òkọ̀ọ̀kan yẹn wọ́n ti ń sá lọ sí Benin Republic gbogbo wọn ti ń sá lọ sí Benin Republic wọ́n ti fẹ́ pa àwọn èèyàn tó ń bẹ̀ yẹn gbogbo àwọn tó ń dákún bẹ̀ pátápátá wọ́n ń pa wọ́n ni ìgbà tó ń mú wákìlì ọjọ́ kejì tó ń mú wákìlì ọmọ wákìlì pẹ̀lú àwọn kan tún lọ wọ́n tún pa èèyàn 4 tọ́lọ́pàá ò dẹ̀ sọ nǹkan kan sí dìsín tọ́lọ́pàá ò sọ nǹkan kan ṣé ẹ mọ̀ pé bọ́n ṣe ń pààyàn nìyẹn bọ́n ṣe máa ń pààyàn nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sì nǹkan kan tó ṣẹlẹ̀ ọlọ́pàá Nàìjíríà ò tó lọ bá wákìlì ibi tó ti yẹ ká máa credit àwọn OPC àti olóyè Sunday Igboho ọlọ́pàá Nàìjíríà wọ́n mọ̀ pé wákìlì ń pààyàn tẹ́lẹ̀ náà wọ́n mọ̀ pé ń pààyàn ní Ìgọ́gàn wọ́n mọ̀ pé ń pààyàn wọ́n gbọ́ but ọlọ́pàá lọ bẹ̀rí ni àwọn ọlọ́pàá ní ok níbi táwọn pípù ìṣedé ọlọ́pàá kan tán ló lọ bẹ̀ torí pé wọ́n jà lórí ẹ̀ wọ́n tún pa ọlọ́pàá yẹn tí ò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ìdí nìyẹn tí mo fi sọ fún wa pé ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń lọ nú igbó ẹ má jẹ́ ká máa bá wọn jà OPC ní o kíníkan kíní tẹ́lẹ̀ mi máa sọ ká àwọn OPC yẹn wọ́n ń wórúkọ ni ẹjọ́ ẹjá pààyàn ti àwa Yorùbá àsìkò yóò kì í ṣàsìkò yẹ̀yẹ́ àsìkò ní ká support ara wa ìjọ mo fọlọ́wọ́n bá bẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ ń bú olóyè sí Sunday Igboho kí ló tẹ̀ ṣe ẹlòmíì tẹ̀ ní kò mọ̀wé ẹlòmíì ní kò sọ English ẹlòmíì ní kò lè kó ọpọlọ tó wà lórí ọmọkùnrin yẹn ó ju tẹni tó mọ̀wé lọ tẹ́ bá ṣe rí ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí ọ̀tọ̀ àìmọye ẹni tí ó kàwé tó ń sọmọ ọ̀dọ̀ fẹ́ni tí ò kàwé ọpọlọ tó fi ń sọ̀rọ̀ tẹ́ bá gbọ́ àwọn nǹkan tó ń sọ wàá mọ̀ pé ìwé kọ́ lọ gbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ń sìn ká para wa pọ̀ ká stọ́ọ̀pù àwọn ṣe rí ó yẹ ká encourage àwọn pípù yẹn ni láti lè gbà wá kúrò nínú ìyà tá a wà yìí ìwọ tó ò bá lè gbà àwọn èèyàn kúrò nínú ìyà má tún dákún yà náà
support àwọn tó ń sá eré kí àwọn èèyàn lè kúrò nínú ìyà má tún fi ẹnu bà wọ́n jẹ́. Ẹ jẹ́ kí n tún play more kí n tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ọmọkùnrin tó ń sọ nípa nǹkan táwọn Fúlàní ti ní plan fún wa lẹ́nìí. Ẹ jẹ́ kí n play kẹ́ tún máa gbọ́ nípa ẹ̀. tó jẹ́ àwọn èèyàn yín ẹ sọ fún wọn kí wọ́n múra sílẹ̀ gbogbo ohun tí mò ń gbọ́ lẹ́nu ìjẹta sí ìjẹrin pé wọ́n kó kíní kan wọlé àwọn kíní kan ló wá pa wọ́n kíní kan sẹ́rí ṣé kí n má parọ́ fún yín. à ń gbọ́ yín, gbogbo ayé ló ń gbọ́ yín sà. ṣé kí n má parọ́ fún yín sẹ́rí wọ́n pariwo Tinubu wọ́n pariwo gọ́vnà yìí mi ò pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sẹ́rí Tinubu ó náà ti mọ̀ pé n tó máa ṣẹlẹ̀ wọ́n ti involve ẹ̀ tí Tinubu tí ò bá fọwọ́ sí mo ò lè wá strike ní Lagos State Tinubu ti mọ̀ ló ṣe ètè kúrò nílé ọ lẹ́nu Tinubu lẹ́nu ṣùgbọ́n ẹni tí Tinubu bá sọ ẹnà ló lè múlẹ̀ bẹ́ẹ̀. Gómìnà tó jẹ́ ti Lagos State tí kò bá kò láṣẹ lẹ́nu rárá kò ní àṣẹ lẹ́nu kò lè sọ pé rárá. Kí n gbọ́ wọn ní gómìnà wa ní Lagos State kò sá kankan lẹ́nu. sọ́wárí plant èyí tí wọ́n ṣe yìí plan ni o ẹni tó yẹ kẹ́yìn Yorùbá tó ti fura nìyẹn plan gidi o ní wọ́n fún yín but ẹ kàn mọ̀. Àkọ́kọ́ ẹ má jẹ́ kí n parọ́ fún yín Tinubu wọn ní ilẹ̀ Yorùbá ló kàn láti ṣe president and Fúlàní people ọmọ mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n mo bá wọn jẹun Fúlàní people àwọn ni wọ́n sì tẹ́ bá bí Fúlàní lè báyìí wọ́n máa sọ pé àwọn làwọn sì máa rule Nàìjíríà till 100 years. Sẹ́ẹ̀rí plan tí wọ́n dẹ yìí pẹ̀lú kó bọ́yá wọ́n lọ strike Tinubu ní track tí wọ́n dẹ fún wọ́n ti mọ̀ pé Tinubu ó ń gba àbẹ̀tẹ́lẹ̀ àwọn ṣe bóòlù ẹ̀yìn Yorùbá sí máa ń pè ó ń dọwọ́ rú track yẹn làwọn náà fi dẹ pé yes táwọn bá ti wọlé sí wọn lára ẹnu Tinubu ò ní lè kálẹ̀ mọ́. ṣe rí nǹkan tí mò ń play fún yìí kò ń ṣe this month o àwọn Haúsá àwọn Fúlàní ò tí ì bẹ̀rẹ̀ sí probe Tinubu tí wọ́n ti ṣe kinní yìí o ìdí tí mo fi gbé ọ́díò yìí wálé ní ni wípé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí àtẹ̀lẹ̀ tó pa nígbà yẹn irọ́ ló ń padà rẹ̀ ó sọ̀rọ̀ kan débi wípé ó ní wọn ò ní jẹ́ kí Tinubu débẹ̀ ó ní kì í ṣe ó ní eléyìí àwa Yorùbá sọ pé ó ní rárá ó ní wọn ò ní jẹ́ kí Tinubu ó ní wọ́n kàn lò ó ni ó náà kàn lò Tinubu wọn láwọn Fúlàní gbọ́n wọn mọ̀ nǹkan tán ó náà kàn lò Tinubu ni bí nǹkan tí mo máa ń sọ fún wa ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ń sìn ṣé kò ti jọra wọn sìn àti kò fánlẹ̀ Ifá ti ń ṣe kò ṣe ń sìn wọ́n ti ń borúkọ Tinubu náà jẹ́ wọ́n ti ń probe ẹ̀ wọ́n ti ń sọ pé kínní nǹkan tí mo dẹ̀ ń play fún wa yìí ti jáde láti bíi February or bíi January or something like that ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn eléyìí ló fi jẹ́ kí àwa Yorùbá ká múra wa eléyìí ló fi mú káwa Yorùbá ká mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa eléyìí káwa Yorùbá ká máa dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Ìgbòho fún nǹkan tó ń ṣe fún ribiribi tó ṣe ọkùnrin tó bá ń sun rárá sọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ní í ṣe ẹni tó bá láyà kó wá wọ̀ ni ìwọ tó bá ní nǹkan tí olóyè Sunday Ìgbòho ń ṣe kò ṣe nǹkan kan fún ẹ ìwọ náà gbàṣọ wọ̀ náà wọnú igbó lọ kó lọ bá àwọn Fúlàní táwọn bá ní gé orí ẹ̀ dànù ìwọ náà gbàṣọ wọ̀ náà tó bá ní àwọn OPC yẹn gan àtẹ̀mọ̀ nǹkan tó ń ṣe Ìbà Gani torí ẹlòmíì ẹnu ẹ̀ máa ń dùn nínú yàrá tó bá ti jẹ pọ̀n mọ́ ẹlòmíì bá tó bá ti fi ọbẹ̀ lábàá tó ń bò fún tó jẹ pọ̀n mọ́ yóò tó wá bíi trọ́fì bíi méjì tó múlẹ̀ lórí kò sí nǹkan tẹ́nu ẹ̀ ò lè sọ nínú yàrá ẹ̀ ó máa sọ̀sọ́kúsọ ní àṣẹ àwọn tó ń jà fún Yorùbá agitation yẹn máma dáwọn yẹn lóhùn oníyẹ̀yẹ́ mà níwọ̀n ṣe kìíní kò sí nǹkan tí ò ní sọ torí ẹlòmíì tó bá ti lè intoxicate a little bit báyìí á sọ̀sọ́kúsọ ni
ìwọ tó ò bá lè dá síjà yìí tó ò lè parí ẹ̀ má dá sí. eléyìí ṣe rí ẹ jẹ́ ká encourage àwọn tó ń ṣe ẹ jẹ́ ká encourage àwọn tó ń ja ìjà yìí lọ. nǹkan tí mo bá wá lè ní nìyẹn, mo fi Ọlọ́run bá gbogbo àwọn Yorùbá tẹ́ bá ń gbọ́ mi, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká ṣíwọ́ láti máa bú àwọn bóyá ọba ní o tá a bá ṣe rí èébú yàtọ̀ sí pé kéèyàn máa fúnyàn ní advice. èébú ni pé kéèyàn máa sọ pé orí ọba kan ò dáa, ọba kan sínwìn ni, ọba kan wèrè ni, olóṣì lọ́ba ilé yìí kíní, no. ṣùgbọ́n téèyàn bá ṣe sọ pé bóyá wọ́n jà ní ìlú kan sìn tẹ́lẹ̀ pé ọba abẹ ò sọ̀rọ̀, téèyàn bá sọ pé kábíyèsí ẹ̀jẹ̀ wá wà ń bẹ̀ ẹ̀ sọ̀rọ̀ láti ọjọ́ ìṣó da ní nǹkan tẹ́ ṣe yẹn, tó bá jọmọ yín àbára ilé yín náà ṣe irú ẹ̀ sí, ìyẹn ò kì í ṣe èébú. ìyẹn ò kì í ṣe èébú. èébú yàtọ̀ sí kéèyàn máa fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú èèyàn. ṣe rí àwa tí a wà nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ sùn ká dijú, tá a bá fẹ́ sùn sínú ilé wa ká má tilẹ̀kùn kí kankan má ṣe wá. àsìkò ti tó fún wa láti sọ́pọ́ọ̀tì Professor Banji Akíntóyè ń sìn, olóyè Sunday Igboho ní gbogbo àwọn ẹgbẹ́ yẹn, àsìkò ti tó fún wa láti sọ́pọ́ọ̀tì wọn sìn kí ọ̀rọ̀ wa kó lè yéra wa. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ̀yin èèyàn mi kì í ṣọ̀rọ̀ ebú, mo fi Jésù mo fi Ọlọ́run, ìwọ tó bá jẹ́ Mùsùlùmí mo fàná bìbẹ̀, kì í ṣe ká máa búra wa mọ́. ẹ jẹ́ ká máa Yorùbá, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ebú sílẹ̀. ọba yìí ọba kíní kan ni, ọba òṣì ni, ọba kíní kan. ẹ má jẹ́ ká máa bú àwọn ọba, ẹ má jẹ́ ká máa bú àwọn tó ń jà fún wa. ẹlòmíì tẹ̀ ti ranjú mọ́ owó tán dájọ́ yẹn kíní kan kò kàn ẹ́ tó bá ti dáwó síbẹ̀. tó bá dẹ̀ wá dáwó sí voluntarily ló ṣe. nǹkan tó kù fún wa nílẹ̀ Yorùbá ń sìn, gbogbo àwọn táwa ní diaspora tá a bá fẹ́ ṣe láti lọlé, nǹkan tó kù fún wa ni pé ká máa gbàdúrà ká support àwọn people yìí. ẹ̀yin èèyàn tẹ́ bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí, ẹ fi olóyè sí Chief Sunday Igboho lẹ̀ pé òun kọ́ ni chief commander wa, ò kò lè jẹ́ kò kàwé kíníkan kò lóun fẹ́ ṣe jagunjagun, kò sọ pé army tó bá tó time Yorùbá nation máa create sójà àwọn, ìyẹn máa yàtọ̀, law máa wà, constitution máa wà nígbà yẹn. bọ̀ nísìnyí àwọn ajìjàgbara ló sì wà ń sìn, kì í ṣe àwọn nations army kọ́, ó yàtọ̀ síra wọn. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹni tó bá rí ilé tó ń tọ́jú pé ilé tá a kọ́ yìí ilé máa fáyìn gan-an, bó ṣe rí foundation làwọn people yìí ń sìn, àwọn náà ń build wa kí army tó bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀. ẹni tó bá wo conference wọn lénìí, wọ́n ti tó, wọ́n ti mọ nǹkan tó máa ṣe. ẹ wo conference tán ṣe lénìí, wọ́n pe Nigeria government láti bá wọn ní dialogue, wọ́n pe governor Southwest lọ́dọ̀ wa láti bá wọn dialogue lórí nǹkan tó máa ṣẹlẹ̀. wọ́n dẹ̀ fún wọn ní ultimatum ìgbà tó yẹ kán ṣe, bí èèyàn ṣe ń ṣe nìkan, gbogbo nǹkan kọ́ la gidi. ṣẹlẹ̀ tí ṣifolóyè Sunday Igboho lọ ń ṣe nínú igbó tán lọ bá àwọn Fúlàní tán lọ bá láti lè dáàbò bo ẹ̀yin tẹ́ wà nígboro ni. ìwọ àfáà tó ń bú wọn, ìwọ kírísítẹ́nì tó ń bú wọn, ológun ni wọ́n, kò yẹ kán máa lead wa. ìwọ tí báìbù ẹ̀ dá ẹ lójú, ṣùgbọ́n ọmọ báìbù kà àbí Olúwa lolùṣọ́ àgùntàn mi, ọmọ ń kà sómi àbí, ka báìbù ẹ̀ sómi kó wá gbanú igbó lọ. ṣé gbogbo àwọn tó ń pa nínú igbó yẹn, ṣé wọn ò mọ Ọlọ́run ni? ṣé wọn ò ń sin Ọlọ́run ni? ìwọ tó ń lọ sórí òkè tó rò pé bíbélì ẹ̀ ló jẹ́ ẹ̀rọ mi lè bá àwọn pípọ̀ yẹn ṣe, ológun ni wọn ò ní kó wá sí gbẹ́rẹ́, wọn fún ẹlẹ́bọ kó wá gbẹ́bọ. ẹ fi wọ́n sílẹ̀. olóyè Sunday Igboho ní kó máa bọ̀ wáṣọ òòṣà, kò ní kó máa bọ̀ kó sí gbẹ́rẹ́, kò invite anybody. ẹ fi wọ́n sílẹ̀, jẹ́ kán ṣe, ẹ encourage wọn ní nǹkan tó ń ṣe yìí. tẹ́nìkan bá ń ṣe nǹkan tí ìwọ ò lè ṣe, ẹ jẹ́ ká fún wọn ní encouragement, ẹ má jẹ́ ká máa bú wọn. mo fi Ọlọ́run bá bẹ̀ wá, gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá, tẹ́ bá ń fẹ́ kí àwa tá a wà nílùú òyìnbó kọ́kàn wa lè balẹ̀ láti wá sí Nàìjíríà, mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ jẹ́ ká support àwọn people yìí ni. ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn ká gbé sẹ́gbẹ̀ẹ́. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. ẹ gbọ́ àwọn ọ́díò tí mò ń play yìí, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. torí ẹlòmíì ọ̀dọ̀dì ló máa ń gbọ́rọ̀, ẹlòmíì máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ kán lè sọ pé mùsùlùmí gidi ni bọ́bọ́ yìí o, kò sẹ́ni kankan tí mùsùlùmí gangan tó ṣe mùsùlùmí gidi kankan. lẹ́yìn ànábì, lẹ́yìn Jésù, kò sí kírísítẹ́nì gidi kan mọ́. a kàn ń tanra wa jẹ ni. lẹ́yìn ìgbà tánábì ti lọ, kò sí mùsùlùmí kan gidi.
lẹ́yìn tí àwọn òjíṣẹ́ yẹn ti kúrò kò sí mùsùlùmí kan kò sí kírísítẹ́nì kan gidi à ń tanra wa nítorí tá a bá tanra wa tó bá ń pè mí ní mùsùlùmí gidi tó ń pè mí ní kírísítẹ́nì ó mọ nǹkan tí mò ń ṣe ń kọ̀rọ̀ ni ṣé o mọ nǹkan tí mò ń ṣe ń kọ̀rọ̀ àwọn ẹyẹ ẹlòmíì tó ń bú olóyè Sunday Igboho tó jẹ́ pé orí ọmọ wọn á ka má àfáà lọ́wọ́ mo rí àfáà kan mo rí fídíò kan lánàá wọn ká orí èèyàn mọ́ lọ́wọ́ àfáà odidi àfáà tó pèrè ẹ̀ láfáà wọn ká orí èèyàn mọ́ lọ́wọ́ irú wọn yìí dẹ̀ máa bọ́ síta náà máa búyàn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kinní kan gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kinní kan ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa ní ọ̀rọ̀ eléyìí tá a wà yìí ẹ jẹ́ ká support ara wa mo fún gbogbo wa mo fọlọ́run bá bẹ̀ wá ẹ jẹ́ kí ká túbọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ọmọkùnrin yìí. So still náà sẹ́rí ogun wọ́n ń jà wọ́n ní wọ́n bá Hausa jà ní Lagos State ní ibì kan ẹ má jẹ́ kí n parọ́ fún yín gbogbo àwọn Hausa tí ń bàjẹ́ ẹ mọ̀ tí àwọn Yorùbá fèsì wọn àbí àwọn náà fèsì Yorùbá track ni. Ok track ni gbogbo ẹ sọ fún àwọn ọmọ yín track ni wọ́n fẹ́ mọ ibi tí Yorùbá fèsì kó tó di pé báyọ̀ máa strike. Ok bàbá wa tó tẹ̀ ń pè wá láti tẹ̀ jẹ́ ẹ̀yin ìyá wa ìyá Ìṣàtọ́lá mo kí yín o ìyá nìyẹn mo kí yín o ẹ pẹ̀lẹ́ ẹ kú ìsinmi ìnímọ̀ bàbá wa mo fẹ́ ṣẹ́rí nǹkan tí mò ń bè lọ́wọ́ yín ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bí àṣírí tẹ̀ ń tú fún wa ìbáyìí torí pé ẹ̀jẹ̀ apá kan yín jẹ́ Haúsá ṣùgbọ́n ẹ̀dẹ̀ sọ pé apá kan yín jẹ́ Yorùbá ẹ̀dẹ̀ ń sọ nísọ àmọ̀ràn dẹ̀yìn tá a bá wo kọ́mẹ̀ntì nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé òótọ́ lẹ̀ ń sọ òótọ́ lẹ̀ ń sọ òótọ́ lẹ̀ ń sọ ṣọ̀rọ̀ mi yẹn èmi ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ṣàmì pé kò dídẹ náà kí gbogbo ayé kó agree pé ẹ̀ ń sọ ọ̀tọ̀ kò yẹ yín kì í ṣe gbogbo èèyàn ló. sẹ́rí tí mi bá sọ̀rọ̀ tí mi bá wá sọ ní kí gbogbo èèyàn gbọ́ kò sí ọ̀nà tí àwọn Yorùbá ń pariwo ìyọnu wà gan bọ̀ kò sí ọ̀nà náà ló máa kó bá wọn. ṣé ń gbọ́ ẹ̀yin Yorùbá tẹ́ ní kò séwu ó ní ọmọkùnrin ní àṣírí ńlá kò séwu yẹn ló máa kó bá ilẹ̀ Yorùbá tá a bá ṣọ́ra. mi ò wá wọ́n gbọ́ wọn gbọ́ mi ti sọ tèmi. àṣírí tó bá kára gidi ayé padà dín náà ṣùgbọ́n ọ̀kan ẹ wò wọ́n ti gbé yín wò wọ́n ti gbé gbogbo ilẹ̀ Yorùbá wò pàápàá wọ́n ti mọ bẹ́ẹ̀ ṣe wọ́n ti mọ bí tẹ́ fi sí gbogbo àwọn ọba yín wọ́n ti mọ̀ ọ́ sẹ́rí tẹ́ bá fẹ́ ja ogun àjàyè ṣé kí wọ́n parọ́ fún yín. ẹ má parọ́ fún wa o ẹ ti sọ pé ẹ̀ ní parọ́. àwọn ọba yín wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ gbogbo ọba kọ̀ọ̀kan ni wọ́n mọrúkọ rẹ̀ wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ mo ò tí ì mọ nǹkan tí ń ṣẹlẹ̀ rárá tí mo máa wọlé mo ò lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ ọ́ dàbí idán yọ̀mọ̀ dàbí idán lójú ogun tí ó sì ṣẹlẹ̀ yìí mọ́ ò pé kò sí yọ ìyẹn confam lọ́dọ̀ tàwa. ṣé mo lè mọ orúkọ yín ṣé mo lè pè yín lẹ́yìn ètò. ẹ lè pè mí. So ẹ dàgbà jọ ẹ sọ fún àwọn èèyàn yín kí mo múra sílẹ̀ kí mo múra Yorùbá lágbára ṣùgbọ́n wọ́n ti ń waste ẹ sọ fún wọn ẹ sọ fún àwọn èèyàn yín tí mo bá lágbára tí mo bá yín Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi wọ́n ní Yorùbá lọ́pọ̀ jù ní outside tí kò bá sówó nílẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n wà ní outside àárẹ̀ ìjẹ ara yín kẹ́yìn ò ra nǹkan sílẹ̀ kẹ́ ra nǹkan oko sílẹ̀ orí tí kíní bá ṣẹlẹ̀ olúkálukú máa jẹ̀ka o. ṣe rí nǹkan tọmọkùnrin yìí ń sọ ẹlòmíì rò pé yẹ̀yẹ́ ni o kìnìkan bá wà dá lóhùn kò mọ ọkọ tó ń sọ ó kàn ń sọ jákujàku lẹ́nu ni ó ní kàn sọ fáwa Yorùbá kára nǹkan lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látẹnu àwọn sójà Nàìjíríà ẹ bẹ̀rẹ̀ láti àwọn ọ̀gá pátápátá tó lè kọ̀máǹdì àwọn sójà Fúlàní ló kún bẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá Fúlàní ló kún bẹ̀ immigration ńkọ́ ìyẹn ò lóǹkà ni wípé even bọ́n ṣe ń pa wá yìí bọ́n ṣe máa pa wá nìyẹn tíjọba Nàìjíríà ò ní dáhùn sí ló ń sọ fún wa yẹn. kí ni wọ́n need
bọ́n ṣe máa pa wá mi ní play jù yẹn lọ tíjọba Nàìjíríà ò ní dáhùn sí wa. Ìwọ tó bá nírọ́ ni gbogbo nǹkan tó ń sọ irọ́ náà ń pàjáde kí ní kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n play èèyàn kan fún wa. Ọmọ Yorùbá ni tó wà nínú Nigeria Army tóun náà ń sọ tó ń kìlọ̀ fún wa. Turn them, rape their wife, turn them to be our slave. No matter what. They will take they will achieve their aim. And the last mistake that they did was to allow Goodluck Jonathan to be a president. Hello. Hello. Ṣé àlá ni o? Mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe bá fẹ́ bá dá sí tòní o. Ẹ ṣeun jàre bàbá, à ń gbogbo ayé ń gbọ́ yín o, à ń gbọ́ yín o, wọ́n ń gbọ́ yín sìn o bàbá mi. Ẹ̀yà ẹ má bínú kíní yẹn ó kọ̀ tí ni èèyàn kan fẹ́ bá dá sí tòní. Àwọn tó ti Buhari yẹn kọ́ máa tó di everybody. Máa tó di àwọn leaders olórí burúkú àwọn leaders wa. From Pastor Adébóyè grand down to others to the leaders of the pastors. Gbogbo wọn láti jẹ̀gún mọ́yán. Wọ́n ti jẹ̀gún Christian ní mi ò I am a pastor in the court. But wọ́n ti jẹ̀gún mọ́yán wọn lè sọ òtítọ́. Ṣé ẹ gbọ́ mi bá? Mo ń gbọ́ yín. Wọ́n ti jẹ̀gún mọ́yán. So gbogbo àwọn leaders wa ẹ̀ tó máa fi àwọn tó lọ gan tó bá mọ Buhari tẹ́lẹ̀ wọ́n á rí pé àwọn tó ń lọ sí Aso-Rock tó ń lọ sí Aso-Rock wọ́n á rí pé Buhari kọ́ làwọn rí níbẹ̀. Mask ó lókè ní mask yẹn ni. But tó wà ní wọ́n ti fún wọn ní ìbọn òróró náà fi ń kó ammunition lọ fún wọn. Àwa tó jẹ́ pé àwa sójà tó ń pẹ́ tábà yìnbọn kan báyìí tábà bá tágẹ̀tì wa yóò máa ń dùn wá àwọn kan máa ń fọ́n pàǹkì wọ́n máa ń spray káàkiri ní títí wọn ni. Ṣẹ́ẹ̀ṣì wà ń sáfìsì ni. Bẹ́ẹ̀ ni. Ẹni tó sọ yìí ṣe wà ń sáfìsì Nàìjíríà mi o. Kọ̀wé èmi ti kọ̀wé wọn. Mo ń bọ̀ jẹ́ kí n pe ẹni yẹn padà. Ẹ̀nlẹ́ bàbá o, mo rí pé ok ó dà pé wọ́n ń ṣe nǹkan lọ́wọ́ torí fóònù yẹn ó rí tán ni. Ṣé rí ẹni tí mò ń play yìí bóyá ẹ̀ ń gbọ́ mi dáadáa ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ sójà ni. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó. Ok. Ọmọ lè fẹ̀lẹ̀ mi. So ẹ múra yín dáadáa ẹ bá lè mọ bẹ́ẹ̀ ṣe bá mi send message sí Ìgbòho kó di ara rẹ̀ mú dáadáa. Màá gbìyànjú ẹni tó súnmọ́ dáadáa. Màá tún fún. Pàtẹ ń jáde tó bá ń lọ sí anywhere. Mo máa tó bọ̀ gá mi. Bá lékè bá wá bí bulletproof. Tẹ́rí tó bá ń jáde tó bá ń lọ sí anywhere. Kó máa wu ẹ̀yìn wò. Orí mi ní parọ́ fún mi bí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó ní when the shepherds fall, the sheep scattered. Ọlọ́run ní jẹ́ kán rí Ìgbòho mú. Èyí tí mo kàn sọ nìyẹn ju gẹ́sẹ̀ yóò gbọ́ kí. Hello? I'm on program. Can you call me back in 30 minutes? Okay. All right. Because I had $50 on that gift card and I went and spent it on stuff, other things. All right, let me call you back, okay? All right. So ẹ má bínú. Ṣé ẹni tó ń sọ̀rọ̀ yẹn ẹni ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà mi ni ló ń sọ̀rọ̀ ló ń rànú wa. Wọ́n mú bí àga kan mú bí ìbọn kan mú kan ní dání.
ẹ wo táfẹ́ ṣe yìí kì í ṣe nǹkan tó pé yàn ń fi ọwọ́ bọ̀rọ̀ ṣe o. a máa àti pátì kúkú la fi máa gbà á. òtítọ́ ni mò ń sọ fún yín. so ẹ jọ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ bá mi sọ fún wa. ẹni tó tó máa ṣíbù torí kì í ṣe Buhari ló wà lórí àga èmi fi ọ̀pá mo bọ̀ ó bọ̀ wá. ẹni tó súnmọ́ Sunday Igboho báyìí máa sẹ́ǹdì kiri sí. ó sì jáde láìpẹ́ yìí ó sì jáde láìpẹ́ yìí ni tó ti yẹ túbá ó ti ju ọdún mẹ́fà lọ báyìí bí yẹ túbá tó sọ pé tó wá tú gbogbo àṣírí gbogbo àjẹ́ńdà Al-Qaeda gbogbo tó wà. If you are a Muslim, you must fight jihad. And if you cannot fight jihad, you use all your blood to fight jihad. If you cannot fight jihad, sell all your belongings. Use your money to support those who are fighting jihad. Jihad is mandate for every Muslim to fight it. Sọ fún yín o. Mo gbọ́ yín tó. Òótọ́ bá ṣe fẹ́ ẹ jẹ́ kí wọ́n káwọn Yorùbá fún wọn káwọn youth fún wọn pa ẹjọ́ ẹ bá mi sọ ẹ bá mi bó bá possible ẹ bá mi share ẹ bá mi sọ ẹ wò káwọn Yorùbá fún wọn tó bá jẹ́ bí 10,000 tẹ́lẹ̀ kọ́ lọ di 20,000 sí. Wọ́n mọ̀ fún wọn ní gap láti mú Ìgbòho. Wọ́n mọ̀ fún wọn ní gap láti mú Ìgbòho àtọ̀. Ẹjọ́ mi mọ bí mo ṣe lè ṣe ni mi lẹ́fẹ̀ẹ́ kọ́ rí mi. Sójà ló ń sọ̀rọ̀ yìí o ìwọ tó rọ pé irọ́ ni sójà ó sì wà Nàìjíríà mi tí bó ṣe sọ̀rọ̀ yìí o bàbá yẹn kàn fún wa ní awareness ni torí ẹ̀yin tẹ́ wà ní gbòòrò ń sìn yẹn mọ̀ akànnì kiri ní pátí là ń ṣe. Fúlàní sọ ni wípé àwọn tó bá láti rí ìgbìmọ̀ wọ́n bá ti lọ bẹ̀ kọ́ spray tẹ̀ wọ́n á fi kíní bojú wọ́n á fi mask bojú ó ti di unknown soldier. Wọ́n ti di unknown soldier, wọ́n ti di unknown government náà máa pè é. Ẹ ló ṣe ń gbọ́ mi. Mo ń gbọ́ yín. Ẹ má dalẹ̀ Yorùbá o, ẹ jọ mo kà pé yín ni. Ó yé mi sọ. Mo wà lórí mo fi get nọ́mbà tí mo fi kọ́kọ́ ẹ̀. Ó dà sí. Mo fi kọ́ bẹ̀ láti pè yín. Tó bá possible bàbá yẹn ẹ lè sọ fún un. Wọ́n mọ̀ bá ṣe máa fi kọrin. Wọ́n máa fi sí Ìgbòho. Kó má dá nìkan rìn lálẹ́. Anywhere tó bá máa wà tó bá jẹ́ 10,000 ni wọ́n tẹ́lẹ̀ kọ́ ju 20,000 lọ. Àwọn tó bá dẹ̀ ti wá ẹni tó bá lọ fún dágbà fún lọ́wọ́ ẹ̀ lọ. Mo dá ní wọ́n ti pín gbogbo ogun fún àwọn Fúlàní tó máa fi já ogun. Òótọ́ ni mò ń sọ fún yín o. Mo máa sẹ́ǹdì ẹ̀ sí ẹni tó súnmọ́ Sunday Igboho dáadáa. Ṣé rí èèyàn mi a kú gbogbo ẹ̀? Ṣé rí gbogbo àwọn ọmọ Yorùbá bí nǹkan tí mo sọ fún wa mo lásìkò tó fún wa láti máa gbàdúrà fáwọn tó ń jà fún wa nísìnyí ni a nídìí láti máa bú wọn a nídìí láti máa bú àwọn ọba wa mọ́ a nídìí láti ẹlòmíì Gani Adams yẹn ṣe kíníkan kìnìkan ni ẹlòmíì máa jókòó sínú yàrá ẹ̀ ó lè fẹni túlù kò lè jà bẹ́ẹ̀ gbé àdá kékeré fún kò lè fi roko o ó lè fẹnu tú gbogbo ìlú tuntun lóye ṣe kò yẹ kọ́ máa ṣe kíní kan fún ni. Irú èmi yìí mi ì lè wọnú gbó lọ́jà kí n lọ bá àwọn Fúlàní nǹkan tẹ́mi lè ṣe ni pé àwọn tó bá ń ṣe kí n máa encourage wọn kí n máa dúpẹ́ lọ́wọ́ bá ṣe ń ṣe bí nǹkan tí mò ń sọ mo ń tẹ́lòmíì bá ti wà nínú yàrá ẹ̀ báyìí tó bá ti lè jẹ àmàlà kékeré báyìí tán fi gúdà méjì sí lẹ́gbẹ̀ẹ́ fún kò sí nǹkan tí ò lè fẹnu ṣe ó lè sọ pé ọ̀la lòun máa di president Nàìjíríà ọ̀la lòun máa di kíníkan mo fi ẹ̀yin èèyàn wa bọ̀ wá information la nídìí lọ́wọ́ ta wà yìí a nídìí ká máa búra wa a nídìí ká máa bú ọba a nídìí ká máa bú ìjòyè a nídìí ká máa bú information tí a lè fi gbára wa lẹ̀ lọ́wọ́ Nàìjíríà tí Fúlàní ò ní máa dó wa lọ́mọ tí ò ní máa dó wa níyàwó òun la nídìí lọ́wọ́ òun ní kí gbogbo wa máa ṣiṣẹ́ lé lórí. Ìwọ ẹ̀yin tẹ́ bá wà ní ìdí treasure bóyá ọ̀rọ̀ owó ni ọ̀nà tẹ́ lè fi understand ara yín òun ní ká máa bá ṣe ń sìn. Olóyè sí Sunday Igboho ni o bàbá wa Bánjí Akíntóyè ni o mo fi Ọlọ́run bá bẹ̀ yín Chief Gani Adams gbogbo ẹ̀yin tẹ́ ń jà tẹ́ ń wọnú igbó OPC tẹ́ ń wọnú igbó akínyín ẹ ṣé gan ni ẹ kú fọmọnìyàn ṣe nǹkan tó bá kù láàrin yín èdè àìyedè tó bá kù láàrin yín mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ parí ẹ̀ kí ọ̀rọ̀ àwa Yorùbá lè lójú èpè tán ló ń jà wá kó lè kúrò lọ́nà gbogbo ẹ̀yin lọ́balọ́ba náà tẹ́ ń gbọ́ wa nísìnyí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ń gbọ́ wa a fi Ọlọ́run bá bẹ gbogbo yín orí ládéládé la fi bẹ̀ yín
ẹ ṣe ìpàdé, ẹ ṣe meeting, kẹ́ ẹ forí ìkòkò ṣọ́ọ́dúnrún. Àwọn tẹ́ ẹ jọba lé lórí, àwọn náà ń pa yìí, ẹ̀yin kábíyèsí wa, ẹ lè wà láàfin kẹ́ ẹ máa gbádùn pẹ̀lú ìyàwó yín, kẹ́ ẹ máa gun limousine, kẹ́ ẹ máa gun Lexus, kẹ́ ẹ máa gun gbogbo ẹ̀, kán máa pa àwọn tẹ́ ẹ jọba lé lórí nínú igbó. Asọpọ̀ oúnjẹ wọn nílẹ̀ Oòduà, oúnjẹ wọn nílẹ̀ wa, oúnjẹ òṣèlú wa nígbà tí Fúlàní tó ń lọ nú igbó lọ pa àwọn tó ń dáko. Nǹkan táwọn Fúlàní ń plan ni pé tó bá bẹ̀ sí ń pa àwa Yorùbá bá a ṣe ń dáko tá àrókò lọ mọ́, wọ́n á lè control wa. Ẹ̀rí nígbà tọ́rọ̀ kékeré ṣẹlẹ̀ ń jọ́ sí wọ́n block oúnjẹ tó ń wá sílẹ̀ Yorùbá. Àwa Yorùbá lè dáko fúnra wa, oúnjẹ táwa Yorùbá máa jẹ àwa lè ṣe tí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí bá ti kúrò. Tí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí bá ti kúrò, Yorùbá mọ̀ bó ṣe lè ṣèjọba ẹ̀ tí ọ̀rọ̀ àwọn Fúlàní bá ti kúrò. Ẹ̀yin lọ́balọ́ba apèyìn abẹ̀yìn ni ẹgbẹ́ ti lọ́rọ̀ tẹ́ ẹ wáyé èèyàn ọba èmi mo jù ẹ́ lẹ́wọ́ lójú mi, ẹgbẹ́ yẹn lẹ̀, ẹ jẹ́ kó concern yín. Àwọn èèyàn tẹ́ ẹ jọba lé lórí nsìn ni kó jẹ́ priority yín láti lè dáàbò bò. Àwọn olóṣèlú yìí kọ́ ló fi yín síbẹ̀. Oyè ọba ó ju oyè gọ́vnà lọ. Gọ́vnà ọdún 4 ló máa lò, ọba láíláí lọ́ba máa ń wà ń bẹ̀. Àwọn gọ́vnà tí wọ́n jọba lé ní lórílẹ̀ ní tó bá fẹ́ di gọ́vnà wọ́n máa dọ̀bálẹ̀ níwájú yín, tó má ti lè di gọ́vnà tán wọ́n di egungun ẹja, wọn ò ní ṣe ká mọ́ lọ́wọ́ yín. Ó yẹ kí eléyìí kọ́ wa lọ́gbọ́n. Ó yẹ kí eléyìí kọ́ wa lọ́gbọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀. Wọ́n ti fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀, wákìlì wọ́n ti arrange ẹ̀ sí court o. Wọ́n ti arrange wákìlì sí court àtọmọ ẹ̀. Ẹ jẹ́ ká máa fojú tó nǹkan tó máa ṣẹlẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ àwọn OPC lẹ́ẹ̀kan sí. Nǹkan táwọn ọlọ́pàá ò lè ṣe àwọn OPC ti ṣe. Ìwọ tó bá ṣe ń doubt gíníkan kò sí nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ kí n fi nǹkan kan wọ̀ wá nípa insecurity tó wà nílẹ̀ Nàìjíríà. Ẹ mọ ọmọkùnrin Ọlọ́run ló ṣọ. Ẹ wo fídíò yìí torí ìwọ tó bá fẹ́ kúrò. Ẹ wo nǹkan táwọn Fúlàní ń ṣe torí kò yé àwọn ẹlòmíì. Bí ìwọ ni mo sọ, àwọn tó wà ń gbòòrò tó ń ṣe party kò yé wọn. Fúlàní ni o, àwọn tó ń travel. Kéèyàn má lè travel sí wọn o lè fọ́pọ̀ tó bá dé Nàìjíríà sí àti travel báyìí mo máa ní ẹ lára ni. Where do Oga come? Say now, pana ha jido yes yana. I'm on Kashana da ni maybe ni. What is your name? My name My name is Onyekachi. Onyekachi. My name is Onyekachi Ogo. You are from where, sir? I'm from Item. I was coming from. You are from Item. I'm from Item. Which local government? Ben, the local government of Abia State. Abia State, yes. Where are you coming from? Enugu. You are going to Item. Item, yes. Okay. I'm going to Item. What's your name? My name is Innocent Animata. Who are you to him? I'm his driver. His driver. Yes, sir. Okay. You are from Item also? Yes, we are going to Item. You are from Enugu. You people are coming from Enugu? Yes, we are coming from Enugu. To Item? To Item, yes, okay. Sir. Before this thing happened to you people here? Yes, sir. Okay. Thank God. Okay. You people rescued us. Okay, how old are you? 43. 43. How old are you? I'm 38. 38. Okay. But your main village is Item. Yes. But you are working in Enugu? Yes. Okay. Sherry, òun lẹ ti rí yẹn o. Àwọn tó ń travel jẹ́jẹ́ wọn ìwọ Sherry, àwọn mo sọ nǹkan kan mo láwa tá wà nígboro tá máa ń mọ títà ń ṣe fàájì àmọ́ nǹkan kan. Àwọn tó wà ní rural area ní kó lọ bí. Kéèyàn má lè travel. Láti ìlú kan lọ síbì kan, mo máa fi fídíò kan wà lẹ́ẹ̀kan sí kí tó parí program. Wọ́n pe ìlú kan ní ṣé Ọlọ́yẹ́ náà ń pè bẹ̀. Kéwòn nǹkan táwọn Fúlàní ṣe fáwọn pípù yìí torí àwọn táwa lẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́wà níbàdàn kí ní tẹ̀ ń ṣẹlẹ̀ gan olóyè sí Sunday Igboho ṣó ti ẹ̀yẹ kó máa ṣe kíníkan ní ìgboro nìwọ́ wà ìwọ ń ṣe fàájì ìwọ ń jó Wasiu Ayinde òun jó Pasuma òun jó kíná porúkọ ẹ̀ Davido Wizkid
but àwọn tó ń fèsì kíní yìí nǹkan táwọn Fúlàní dẹ̀ fẹ́ ṣe fún wa ni pé wọ́n fẹ́ kọ́ capture gbogbo àwọn rural area wa àwọn bàbá wa tó lọ sóko yẹn kó kọ́kọ́ pa wọ́n ná so ìwọ tó wà nígboro nǹkan tó ń ṣe fún wọn ní Kaduna náà bẹ̀rẹ̀ sí ń ṣe fún wa lẹ́kọ̀ọ́ tá a bá ṣọ́ra ẹ kàn ní pé wọ́n kàn wá sínú ọjà bíi táwọn èèyàn wà ní wọ́n á dẹ̀ dà bọ́bọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ gbúgbúgbú wọ́n á dẹ̀ sá lọ ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó ní kálukú bá ti ń sáré káàkiri nǹkan tó fẹ́ ṣe fún wa nìyẹn kò yí ẹlòmíì kò lè débì àwọn pípù yìí bì lórí wọ́n gbàgbọ́ lórí ìjà wèrè wọn tán jà yẹn wọ́n gbàgbọ́ lórí jihad wèrè wọn yẹn nǹkan tó kọ́kọ́ fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá ni wípé wọ́n á pa gbogbo àwọn tó wà ní ìgbèríko wọ́n kó machine wọn wọlé bọ́n ṣe ń ṣe fún wọn ní ilẹ̀ Haúsá wọ́n kidnap ọmọ school ní o wọ́n kidnap gbogbo ẹ̀ o tó bá ti ṣe gbogbo yẹn tán wọ́n wá fèsì àwọn tó wà nígboro bóyá ẹ̀ mọ̀ wọ́n wá fèsì ẹlòmíín ṣì máa wà ní ṣọ́ọ̀ṣì tó máa sọ pé bọ́n ṣe ń ṣe ní Kaduna ṣe fẹ́ ṣe fún wa tẹ́lòmíín ṣì máa wà ní ṣọ́ọ̀ṣì Olúwa o màá gbọ́ àkàn dàbọ̀ gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì wọn á dẹ̀ sá lọ ibẹ̀ láti bọ̀ kó tó di bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń bá wa jà àjàgbára wa àwọn olóyè Chief Sunday Igboho ṣe gan ni ẹ̀yin OPC bá Gani Adams ṣe ẹ gbọ́ nípa àwọn people àwọn tọ́rọ̀ kàn mo fẹ́ play video wọn láwọn tọ́rọ̀ kàn kẹ́ gbọ́ nípa wọn. ọ̀rọ̀ kọ́ wà ń bì káwọn Fúlàní tó dé. báwo ló ṣe abọ́ sórí lẹ́yìn báwo ṣe wọ́n bẹ̀ sí. láwọn ìlú bíi Agbọn Òjòdú Ìbẹ̀kú Ìṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ Ògùn. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀ níbi tí àwọn Fúlàní darandaran tí wọ́n ti di darandaran tó ti ń pa wọ́n lóbìnrin tó ń pa wọ́n lọ́kọ tó ń pa wọ́n lọ́mọ ìjẹ́ báwo gan lọ̀rọ̀ ń ṣe yẹ tẹlifíṣàn Aláròyé wà níbẹ̀ lónìí láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ máa bá wa ká lọ. èmi ni Chief Festus Àdìsá Ògúntọ́sìn baálé Agbọn Òjòdú. ìlú Agbọn Òjòdú ti wà ó tó bí ọdún mélòó tí ẹ ti débi. ó ti lé bàbá àkàní ìṣe láti bẹ́ẹ̀ lé ní 100 years. táwọn èèyàn ti débi báyà bí. tá a ti wà mí. ṣé ẹ̀yin lẹ́kọ́ débí ni àbí àwọn Fúlàní darandaran. àwa la kọ́ wà ń bì káwọn Fúlàní tó dé. báwo ló ṣe abọ́ sórí lẹ́yìn báwo ṣe wọ́n bẹ̀ sí ń bá yín gbé. ṣáàdì Gùánà ti ń wá láyé ìgbà yẹn wọn ò ń dẹran wá sí oko etí odò náà ń dẹran sí náà ń fẹ́ràn jẹ létí odò wọ́n mú mi ṣùgbọ́n ìgbà tó wáyà nìkan yí padà àwọn àlejò tí wọ́n gbà bí nǹkan ni wọ́n wá ń bẹ̀rẹ̀ sí máa jókòó káàkiri àká àgbàdo tá a ṣe àgbàdo ọ̀gẹ̀dẹ̀ o iṣu o kòkó o gbogbo ẹ̀ náà ń jẹ tó jẹ́ pé kò tiẹ̀ wá sí nǹkan jíjẹ lọ́dọ̀ wa báyìí. kí ni nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ ni pé àwọn ajagunta wọ́n bẹ̀rẹ̀ sí káàkiri wọ́n pa àwọn ìyẹn wa káàkiri àwọn ọmọ àgùn 6 náà pa wọn ò tí ì gbókù àwọn kan nínú igbó báyìí torí pé wọ́n ń bẹ̀rù láti lọ gbé wọn bóyá wọ́n lè tó àtáàkì àwọn ẹ ò lè rí obìnrin kankan láìní àgbọn bíi gbogbo wọn ti sá lọ sí Republic of Benin sọlá bá Benin pààlà ni gbogbo wọn ti sá lọ sọ́wọ́n àwọn kan sá lọ sọ́jà àdàn ẹ ò lè rí obìnrin kankan ní ìlú Agbọn Òjòdú bíi àwa ọkùnrin nìkan tá a láyà la wà ní ìlú Agbọn Òjòdú bíi. wàhálà tó wá ṣẹlẹ̀ yìí ìjẹ́ rẹ̀ tiẹ̀ ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí rárá. nǹkan tá a tẹ̀ ń gbọ́ ni pé yàtí pé àwọn Fúlàní ń da màálù àwọn oníṣẹ́ màálù tí wọ́n tó ń ṣe wọ́n ní nínú ìlú bí náà àbí láwọn àgbègbè yín wọ́n ní àwọn ẹ̀yìn náà máa ń kó màálù ságbo wọn. kò sẹ́nìkan tó ń da màálù tó ní màálù l'Agbọn Òjòdú bíi o ní àwọn ọmọ ìlú Agbọn Òjòdú bíi kò sẹ́nìkan tó ní màálù l'Agbọn Òjòdú bíi o àgbẹ̀ níṣẹ́ tiwa kò dẹ̀ sẹ́nìkan tó ra màálù fáwọn Fúlàní láti máa bá wọn da ẹran kò sí l'Agbọn Òjòdú bíi. àgbẹ̀ níṣẹ́ yẹn àgbà àwọn ọ̀dọ́ yín kọ́ kí níṣẹ́ tiwọn nínú. àgbẹ̀ náà lájọ ń ṣe. irú àgbẹ̀ wo. àgbẹ̀ à ń gbin kòkó à ń gbin àgbàdo à ń gbin ráìsì à ń gbin iṣu pákí. nígbà tí wàhálà yẹn wá ṣẹlẹ̀ lórí àwọn ẹ̀sìn pààyàn kí n tó ń àwọn òbí ti sápò nù ní ìgbésẹ̀ wọn lè ti gbé kí lẹ jẹ́ tiẹ̀ pàkíyèsí ìjọba sí àbí kí ni àwọn tó jẹ́ lọ́balọ́ba tẹ́yìn wà lábẹ́ wọn kí ni wọ́n ti ṣe. a ṣàkíyèsí a pé àwọn ìjọba sí ìjẹta ni gómìnà wá sí ọjà àdàn tó lọ sí Igbó Ọ̀rọ̀ àti èrò kó máa yá bí ni
mo rò pé bílẹ̀ ṣe ṣó ni ò ṣe yá bí yìí tó ti gba ṣáìdì ìgbà lọ sí Abẹ́òkúta tó wá wo nǹkan tí táwọn Fúlàní yẹn ṣe fún wa wọ́n súnlé wọ́n pa àwọn èèyàn. Bọ̀ tí kò tẹ́ gbé àgbà tí wàhálà ti ẹ̀ ṣẹlẹ̀ kò sí ni kí àwọn Fúlàní wà ní àgbègbè yín kọ́ máa ní olórí tiwọn ǹjẹ́ ìyá àti wọn ti ẹ̀ jókòó sọ̀rọ̀ ìjókòó àlàáfíà ti tẹ̀ wáyé. Jókòó sọ̀rọ̀ àlàáfíà rí lẹ́mi pé àwọn bí ọ̀tá méjì tí wọ́n bá wọn jà lẹ́mi pé a ò lè jókòó ká kọjú ká parí nǹkan lẹ́rìn ara wa. ló fa ìbínú kú tó di pé wọ́n lọ ń pa àwọn ẹ̀yìn sókò. Nǹkan tó fa ni pé àwọn àgbẹ̀ àwọn èèyàn wa wọ́n ya àgbàdo wọn kó sínú àká lóko so àwọn Fúlàní débẹ̀ wọ́n já àká yẹn wọ́n wó àgbàdo yẹn lẹ̀ fún ẹran wọn jẹ àgbẹ̀ débẹ̀ pé Fúlàní ó ṣe ń ṣerú oníyìí ó yọ̀bọ̀n tì ó yìnbọn fún ó pa nǹkan tó fa gbogbo wàhálà yẹn nìyẹn mẹ́ni bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ àwọn ló ń ba nǹkan wa jẹ́ tí wàhálà fi ń ṣẹlẹ̀ wọ́n ń pa àwọn èèyàn bá a bá sọ̀rọ̀ wọ́n á pa wọ́n. pẹ̀lú bọ́lá ṣe wá rí abẹ kábíyèsí wo lẹ́yìn wà. abẹ́ onígbò àfi Ìgbòhálàndì ọba dòṣòmù. kí ni onígbò àti ṣe. wọ́n ń ṣègbésẹ̀ lórí ẹ̀ gan wọ́n pe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn Fúlàní yẹn ṣùgbọ́n pàbó ló já sí. bọ́lá ṣe wá rí bó ṣe rí kí lẹ fẹ́ gan ṣé ìpàdé àlàáfíà lẹ fẹ́ kíjọba pè ní àbí kí lẹ fẹ́ gangan. àwa àti ẹ̀fẹ́ ẹran àti èèyàn àjọ gbépọ̀ wa ò lè rọgbọ a ò fẹ́ràn rárá ká dá wà láàyè ara wa a fẹ́ Fúlàní tẹ́ bá fẹ́ Fúlàní ẹni tẹ́ ń pé wọ́n kẹ́ran wa ṣùgbọ́n a fẹ́ Fúlàní. nǹkan táwọn gbọ́ ni pé ibi tí àjọṣepọ̀ yẹn àti Fúlàní tó ti délé ní báyìí ẹ ti ń fi àwọn ọmọ yín ẹ ti ń fi fún wọn tó fi ń ṣáyà. kì í ṣe lọ́dọ̀ wa ń bì. àwọn ọmọ bẹ́ẹ̀ náà ti máa ń fẹ́ Fúlàní. lọ́dọ̀ wa ń bì kì í ṣe lọ́dọ̀ wa ń bì. kò sí Fúlàní tó ń gbọ́dọ̀ wa ń bì. Fúlàní kankan ò nílé lọ́dọ̀ wa ń bì. kì í ṣọ̀dọ̀ wa ń bì ó lè jẹ́ lùbò mi ò ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì a ò ní Fúlàní kankan tó ń gbé ọ̀dọ̀ wa ń bì. yàtọ̀ sí pé ẹran tí wọ́n ń dà tí wọ́n fi ń jẹ oko wa tó ń pa àwọn èèyàn wa. ìgbàgbọ́ wa ni pé Yorùbá ni mí. tọrọ bá rí àwọn èèyàn yín kọ Yorùbá làwọn náà. Yorùbá ni gbogbo wọn. tọrọ bá rí báyìí nílẹ̀ Yorùbá ó ní àwọn ìgbésẹ̀ tí àwọn baba ńlá tó máa ń gbé. bẹ́ẹ̀ni bábọ́ ṣe máa ń pawọ́ dà. bẹ́ẹ̀ni. rọ́gbọ̀n yẹn dàdà bí kò sí nǹkan àmúṣagbára nínú ìlú Agbọ́n. ọgbọ́n yẹn wà sẹ́mi pé inú ìka ò dọ́gba inú wa ò sì rí bákan náà a lè ṣègbésẹ̀ yẹn kó lọ sí wọn ní kó lu jáde sí wọn ìdí nìyẹn tí ẹni kálukú ń ṣe tiẹ̀ ní secret lábẹ́nú tí wọ́n sọ fún kankan. tó wá ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́ o. pẹ̀lú bọ́ọ̀lù ṣe wá rí bó ṣe rí lè báyìí nílùú Àgbọ̀n àtàgbègbè ẹ̀ kí ni àwọn ọ̀dọ́ tí mo rí kí ni wọ́n ń ṣe nípa ètò ààbò nínú rí kí làwọn ọ̀dọ́ ń ṣe. àwọn gan ló ń jà pé káwọn Fúlàní máa lọ tí wọ́n ń lé wọn lóko tí wọn ò jẹ́ kí wọ́n máa ba nǹkan ọ̀pọ̀ jẹ́ wọ́n dẹ̀ ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn náà lọ gbógun tí wọ́n gbé jà kó wọn lójú pé ní àfẹ́ yín ni. ẹni kò sáwọn ọ̀yá nínú ìlú. kó o lẹ́nu lóbi kankan. wọ́n á lọ lọkẹ̀. wọ́n ti sá lọ ní nígbà tí kìnìún àtijẹ́rìn náà ti sá lọ kúrò lẹ́rìn ìlú. ọgbọ́n rẹ̀ yakùnrin wọn dá báwo lẹ ṣe ń jẹ báwo lẹ ń bá. a ò ní kò sẹ́ni tó ń ta nǹkan bí yìí ọjà àdọ̀lẹ́ lómi ń lọ ra nǹkan kó tó jẹ omi lásán ni inú àwẹ̀ la wà. iṣẹ́ ọ̀dà fẹ́ràn sí àwọn àgbà ilẹ̀ Yorùbá. àwa iṣẹ́ tá a fẹ́ rán sí àwọn èèyàn wa Yorùbá ni pé a ò fẹ́ Fúlàní a ò fẹ́ ran. wọ́n làwọn ọmọ yín gan wọ́n ní orílẹ̀-èwe lọ́mọ. wọn ò lọ léèwé nígbà tó ìyá wọn ti sá lọ sí ibòmí ọ̀pọ̀ wọn ti sá lọ sí Republic of Benin lájọ pààlà pẹ̀lú Republic kò tó máìlì kan síbí. ẹ ti wọ́n wà nínú ilà yìí lò yìí sí ó tó ìjọ mélòó ó tọ̀sẹ̀ mélòó. ìgbọ́ tó ṣẹlẹ̀ ìjáhùn ló ti ṣẹlẹ̀ ní ló wá le jù ìjáhùn sí ní ló wá le jù ìjáhùn ni gbogbo àwọn obìnrin ti kó kúrò ní ìlú wa yìí àtàwọn ọmọdé o. Fúlàní ló ń pa àwọn èèyàn tí. àwọn Fúlàní ló pa àwọn èèyàn wa. kí lẹ́yìn wá ṣe fáwọn Fúlàní abẹ́ ń wòran. orí nǹkan ṣe fún wọn nígbà tó pé ìbọn tá a ní lọ́wọ́ kò tó ti wọn AK-47 náà ń lò. ìbọn tí èyí ń pẹran. ṣakabula ló dẹ̀ wà lọ́wọ́ wa. kí ló wá fi yín lọ́kàn balẹ̀ tẹ́ fi dúró dàsìkò yìí náà torí mo rí pé ẹ̀yin ọkùnrin.
bá ṣe ń bọ̀ gbogbo òlu ti dáwóró bí àmọ́ pa lè bá èrò tó tó yìí ẹ̀yin tẹ́ ẹ dúró yìí náà kí ló fi yín lọ́kàn balẹ̀ ṣé ẹ̀ ń sun àsùnwọ̀ndọ́kàn tó bá dọ́kàn. a ò sùn à ń ṣàìsùn ni o ẹnì kálukú ń ṣọ́ra ẹ ni o a kì í sùn mọ́jú rárá ẹnì kálukú ń ṣọ́ra ẹ ni o. tọ́lọ̀ bá rí báyìí níbo ni àgbékà kí lẹ fẹ́ gan-an ẹ fẹ́ kí àwọn ọmọ nàìjíríà àwọn lọ́balọ́ba àtàwọn ọ̀tọ̀kùlùlù kí lè fẹ́ kàn ṣe fún yín. nǹkan tá a fẹ́ kí àwọn lọ́balọ́ba àtàwọn ọ̀tọ̀kùlùlù ṣe fún wa ni pé à ń fẹ́ràn lọ́wọ́ wọn kí wọ́n bá wa dá sọ́rọ̀ yìí ká ní àlàáfíà nílùú wa kó má sí pé à ń káyà sókè mọ́ kẹ́ni káàkiri wà láyé ara ẹ̀. ẹ̀yin gbogbo ẹni tí ẹ bá wo fídíò yìí tẹ́ ẹ bá ní ààyè bóyá Ṣífolóyè Sunday Igboho dẹ̀ ti gbọ́ nípa ẹ̀ ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ìwọ tó o bá ní àyè tó bá wo fídíò yìí tó dẹ̀ mọ̀ bí tá à ń sọ yìí ẹ bá ìfọ́ọ̀mù wọn ẹ bá sọ fún wọn pé àwọn kan wà tí yà ń jẹ wọ́n nínú oko wọn ìwọ tó o bá ní àǹfààní tó wo fídíò yìí jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́ má torí pé o wà nígboro tó ń mu sìgá tó ń mu ọtí tó ń jó disco Yorùbá jọ ni gbogbo wa kò síbi tó ti lè wá nílẹ̀ àjòjì nílẹ̀ Yorùbá Èkìtì gbogbo ẹ̀ Yorùbá ni wá ẹ bá mi fi fídíò yìí ránṣẹ́ sí wọn or ẹ lè cut ibẹ̀ yẹn kẹ́ fi ránṣẹ́ sí Koiki Media ó dà pé òun ló súnmọ́ olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ worú àwọn èèyàn yẹn obìnrin ti sá kúrò nílùú yẹn torí ìdí tó jẹ́ kí n máa play àwọn fídíò yìí ni pé ìwọ tó wà nígboro ló wà tó ń jó ìwọ kìnìkan tá a bá ń sọ orú ọ̀rọ̀ báyìí kò kí ń da nǹkan mi lójú ẹlòmíì àwọn àgbéjáde kìnìkan kí náà sọ àánú ẹ̀ ń ṣe mí àwọn kan ló wà nínú wàhálà yẹn o àwọn náà ò ṣe Ọlọ́run ibi orí dání sílẹ̀ èèyàn ń gbé ibi tó rí dá wọn sí náà wà yẹn tí àwọn Fúlàní ti ń pa wọ́n bí ọ̀rọ̀ tí mò ń bá lọ mo láwọn tá a bá ti wà nígboro. bẹ́ẹ̀ni tẹ́lẹ̀ o ti mú wọn ti pọ̀ tó ti tẹ́lẹ̀ o ti wọ́n ti ń bá kí ní ẹ̀bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò le tóbi ìjárùn sí èní òun ló wá lè jù tó ń pa àwọn èèyàn wájú tí àwọn èèyàn méje náà ti pa lọ́dọ̀ wa báyìí. bàbá ìjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún wọn láwọn fẹ́ kó àwọn ẹ̀ṣọ́ aláàbò wa tí DSS máa wà ńbẹ̀ tọ́lọ́pàá máa wà ńbẹ̀ tí sójà máa wà ńbẹ̀ ṣé wọ́n ti dé ṣé ẹ ti rí àwọn tó jọ bẹ́ẹ̀ ní àyíká yín. àwa àìtí rí wọn àkàngbọ́ náà ni àìtí rí wọn. àbúrò oníṣẹ́ wa kò ní ṣèrànwá wa ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ bẹ́ẹ̀ yẹn wa. ọ̀rọ̀ ẹlòmíì mo ń sọ̀rọ̀ kan fún wa mo láwa tá a bá ń gbé nígboro àwa tá à ń gbé nígboro mo fi Ọlọ́run bá bẹ̀ẹ́ wa. tọ́rọ̀ yóò kàn wá ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run ṣé láwọn tí ọ̀rọ̀ yìí kàn àwọn tọ́rọ̀ yìí kàn ní kẹ́ẹ̀bí torí ìdí tí mo fi ń sọ̀rọ̀ eléyìí ni wípé kò sí ìjà kankan ìdí ni mo fi ń sọ̀rọ̀ eléyìí ni pé àwa tó bá wà nígboro lẹ́nu wá àwọn olóyè sàn kí iná ń ṣe jàre ẹlòmíì alóhùn mùsùlùmí mo tútù sọ lẹ́ẹ̀kan sí awéláwà ní sórí a máa bú àwọn tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àwọn tó ní ká má gbẹ̀mí ènìyàn ta ni ìránṣẹ́ Ọlọ́run nǹkan tí ò yẹ ẹlòmíì kàn gbé ẹ̀sìn sórí ni kò mọ nǹkan tó ń pè ní ẹ̀sìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹlòmíì ò mọ nǹkan tó ń pè lẹ́sìn ó bìlí pé mo ti mọ kùrìán mo lè ka kùrìán láti bẹ̀rẹ̀ dópin lẹ́sìn ní mí irọ́ o Ọlọ́run bá sọ pé ẹni gan tó mọ ìwé mímọ́ jù méjèèjì òun ni èṣù tó lè ka láti láì wo ìwé á kà láti bẹ̀rẹ̀ dópin iṣẹ́ wo lè ṣùn ṣe ṣe ráwọn tó ń ja ìjàgbara kiri yìí tí gbogbo àwọn kan ń bú olóògùn ni wọ́n so kíní kan mọ́ dì í iṣẹ́ tọ́lọ́run náà wọn làwọn ń ṣe yẹn tí ò bá yé wa ṣùgbọ́n wọ́n sọ ọkàn lẹ́ẹ̀kan ìwọ tó bá jẹ́ mùsùlùmí hánrán torí pé kùrìánì ẹ̀ ó dá ẹ lójú gan gidi ó dẹ̀ mọ oríṣiríṣi nǹkan fà ìwọ náà gbé ìbọn dání
ọ̀ kò gbéra ẹ lọ sínú igbó lọ bá àwọn Fúlàní jà tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà tó mọ ọkùnrin á nìyẹn kà ṣẹ́rí àwa táwa nígboro ẹni wá máa ń dùn gan ni o àmẹ́ni wá máa ń yọ̀ gan ni ẹ já gbọ́ nípa àwọn tí Fúlàní ti ṣe ní jàǹbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn tí Fúlàní ti ṣe ní jàǹbá kẹ́ lè mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ jẹ́ ń play ẹ̀ fún yín mò ń bọ̀ tí Fúlàní ti ṣe ní jàǹbá ni Ọlọ́run ní jẹ́ ká rí torí ẹni tí ó bá kàn ló mọ̀. èmi gẹ́gẹ́ dáàdì fún sìn. mò ń bọ̀ mo fẹ́ play kí ni. ó lọ oko ni akọ̀tí ẹ̀gbọ́n Afọlábí Akínọlá ẹ̀gbọ́n mo jẹ́ fún èmi dáàdì wa ti kú èmi gẹ́gẹ́ dáàdì fún sìn. ó lọ oko ni akọ̀tí ẹ̀gbọ́n kú ẹ̀ pé àwọn Fúlàní ti pa lọ́nà bí nǹkan bí aago 6 ni wọ́n pa ìjẹ́rìn ni ìjẹ́rìn tí wọ́n pa á ní asín níjẹta alẹ́jẹta lásán. àgbẹ̀ ni agbẹ̀pọ́nọ́bẹ́ ni àwọn ọmọ ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí gbogbo àti ìyàwó ẹ̀ ní ìyàwó méjì ìyàwó ẹ̀ ní àwọn ọmọ ẹ̀ ní. Akínọlá Sakaraya ìgbà tí mo wà lọ́jà àdàn omi tẹ̀ ẹ̀ṣẹ̀ láàgán mo ẹ̀ṣẹ̀ dé mi mo jókòó wọ́n sọ wípé wọ́n pa bàbá mi mo rí ẹjọ́ àyà mi rí ẹ kọ́kọ́ lọ ẹsẹ̀ mi ṣe gbọ̀n mo wọlé mo wá ṣe láàkígbẹ. pẹ̀lú bó ṣe rí skul wo ló ń lọ. secondary school ló wà kíláàsì wo. yes 2. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ìwọ àtàwọn àbúrò ẹ̀ tí wàá wáyé dálẹ̀. nǹkan náà wà lọ́wọ́. torí bùkátà yóò dáná ẹ̀fọn náà kò ṣe wọn rere ni rárá. wọ́n kàn ra gbogbo ẹni lọ́wọ́ ni torí kò sí nǹkan kan lọ́wọ́ ẹni. yálẹ mẹ́ẹ̀fù tọ́jú ìhun tó ti pọ̀ jù. ṣé ẹ rí nígbà tí mo sọ fún wa ẹni tó kàn ló mọ̀ àwọn tó ń bá nígboro àwọn ọmọ bàbá wọn ń lọ sóko wọn mọ̀ pé bàbá wọn ò ní padà wálé bàbá wọn lọ sóko kó lọ wá nǹkan ṣé gbogbo yẹn ló máa kàwé ni ṣé gbogbo yẹn ló máa kàwé náà torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ò mọ̀ torí pé àwa ti ń gbé nígboro kò kan àwa òun ṣe PDP APC PDP kiri àwọn kan ń jìyà ní Nàìjíríà kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú tí mo wà nílùú wa ń bí ọlọ́pàá federal wà l'Amẹ́ríkà wọ́n ń pe àwọn kan ní sheriff tó yẹ pé àwọn ló ń bójú tó ìbílẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò ní o kíníkan àwọn látètè respond síbẹ̀ wọ́n ní àwọn kan tó jẹ́ pé ọlọ́pàá inú igbó làwọn èèyàn ń ṣọ́ irú ìgbèríko tí àwọn èèyàn wọn wà tí wọn lọ́lọ́pàá yìí làwọn ń resume sí lójoojúmọ́ àwọn rural area bẹ́yẹn àwọn níbọn AK-47 làwọn ń gbé ń bí kò sẹ́ni tó lè kojú wọn bí Amẹ́ríkà ṣe ṣètò tiwọn nìyẹn Amẹ́ríkà ò ní ọlọ́pàá kan ṣoṣo bí Nàìjíríà ṣe lọ́lọ́pàá ṣoṣo tó pé dúdú ni ọlọ́pàá wọn wọ̀ kiri yẹn no wọ́n ní ti federal wọ́n ní ti state wọ́n ní ti àwọn tó jẹ́ pé aṣọ́gbó ni wọ́n in case of anything àwọn yẹn ti máa respond nǹkan tẹ́tò tí wọ́n fi ń lọ nìyẹn gbogbo nǹkan bẹ́ẹ̀ ló yẹ ká ní Nàìjíríà ò létò kankan rárá àtọ̀. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn Fúlàní ò jẹ́ ká gbọ́ orúkọ tèmi ni Abíọ́dún Ọláògùn Àkànní láti ìlú Àgbọn Òjòdú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn Fúlàní ò jẹ́ ká gbádùn ìṣe náà ni wá lára tí a bá dá oko àgbẹ̀ ni wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló kàwé tí kò ṣiṣẹ́ tí ìjọba ò pèsè iṣẹ́ fún wọn tí wọn ò ríṣẹ́ ṣe lórí bíi pé kálukú lọ dá oko náà tá a bá wá dá oko wọn á kó ẹran wá wọn á wá fi jẹ ibi tí àwọn ìyàwó wa bá lọ sí oko ẹni tán máa dán ẹni tá a kí egi bọ̀ nídìí a ò ní gbádùn láti bíi ọdún pípẹ́ sẹ́yìn tó ti bẹ̀rẹ̀ kò sí gbádùn ṣùgbọ́n láti ẹnu bíi ìjáràn kíní yẹn wá lè kọjá yìí níṣẹ́ náà pa àwọn èèyàn wa bí ẹran náà ń dún wọn wọ́n ń pa wọ́n bí ẹran ni a ò ní gbádùn rárá gbogbo oko tá à ń dá ló ń bàjẹ́ ìrànlọ́wọ́ tá a fẹ́ kíjọba ṣe fún wa ni pé a ò fẹ́ Fúlàní darandaran àti ẹran wọn a ò fẹ́ wọn torí ìnilára yìí ó ti pọ̀ jù wọ́n ti pa àwọn èèyàn wa tán gbogbo àwọn obìnrin tí ó wà pẹ̀lú wa tó ń ṣoúnjẹ fún wa gbogbo wọn náà ti sá lọ wọ́n sun ilé àwọn èèyàn káàkiri wọ́n bà gbogbo dúkìá anybody jẹ́
ilé ìwé gan kò sí ẹnìkan tó lọ sí skul mọ́ kí ìjọba kan dákun kan ràn wá lọ́wọ́. orúkọ mi ni Taiwo Sunday Israel. Láti ọ̀pọ̀ ọdún ni ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ṣùgbọ́n ìjọba ń sọ pé àwọn á ràn wá lọ́wọ́ bọ̀ kínní yìí a ò rí ìrànlọ́wọ́ kankan lórí ẹ̀. èyí tá a fẹ́ ń sìn láti bí ìjárùn ní ìjọba ti sọ pé àwọn á máa kó security wá síbí ṣùgbọ́n a ò rí ẹyọ security kan ṣo báyìí. èyí tó ṣẹlẹ̀ ní Igbóòrọ̀ mo wà nú àwọn so safe course tó lọ sí ibẹ̀ yẹn bí security ṣe pọ̀ tó wọn ò fẹ́ wọ ìlú yẹn àwa la tún síwájú fún wọn láti lè wọ ìlú Igbóòrọ̀ tọ́dẹ̀ ní nǹkan ìjà lọ́wọ́ tó jẹ́ pé bí wọ́n bá dé ibẹ̀ yẹn tí àwọn Fúlàní bá àtáàkì wọn wọ́n lè àtáàkì àwọn náà bọ̀ wọn ò fẹ́ lọ síbẹ̀ yẹn àwa tá a tún di nǹkan kan lọ́wọ́ la tún síwájú fún àwọn èèyàn yìí kán jọ kán bá wa kó àwọn security tó security wá sí agbègbè yìí lọ́wọ́lọ́wọ́ yìí láti dáàbò bo àwọn èèyàn kò sí èèyàn kankan nígbà tó nira èmi náà sá lọ ní ìjẹta àìsùn yẹn sú mi wáwá tá mo sá lọ ní ìjẹta sí Republic of Benin mo sá lọ síbẹ̀ yẹn mo rí i pé ìtọ́jú ibẹ̀ yẹn ó wà òkè ó tiẹ̀ kò wù mí padà wálé bọ̀ mo wò ó pé ìlú bàbá wa àṣà lè sọ àlọ́ kúrò ńbẹ̀ yẹn kí ìjọba jọ̀wọ́ kàn ṣe àtúnṣe sí ọ̀rọ̀ yìí bọ́ọ̀ bá dẹ̀ bá wa ṣàtúnṣe ibi tó bá fẹ́ kà wá mọ́ kàn jẹ́ ká mọ̀ bóyá wọ́n fẹ́ kà wá mọ́ Benin ni kàn jẹ́ ká mọ̀ bó dẹ̀ jẹ́ wọ́n fẹ́ kà wá mọ́ Nàìjíríà wàhálà yìí pọ̀ jù ó sú wa. nínú ìkẹtù làwọn àbáyé báyìí lọ́wọ́lọ́wọ́ ní ṣe ń sọ̀rọ̀ orúkọ mi ní Ògúntólú Olúyọmí kódà níwájú Ọlọ́run àti ọ̀nà ní gbogbo àgbègbè nínú ìkẹtù yìí ládùúgbò kò sí ààyè fún ẹnikẹ́ni láti jókòó fọkànbalẹ̀ títí kan olóyè ìlú wọ́n dẹ̀ gbìyànjú ìwọ̀n bàyá gbìyànjú tó ṣùgbọ́n kò sí ọwọ́ ìjọba líbi àwáyé lónìí ṣùgbọ́n máa fojú inú wò pé lẹ́yìn pé ilé ìbò ní Òwúbẹ́ wọ́ọ̀dù á ti rí 18 ìyá dẹ̀ ní fígọ̀ gidi ọwà lẹ́yìn Èbúté wọ́ọ̀dù lẹ́yìn Ìgbà wọ́ọ̀dù lọ́sẹ̀ ìlà kan Ìjòun wọ́ọ̀dù gbogbo wọ́ọ̀dù mẹ́rẹ̀ẹ̀rin kò sí ààbò kankan lérí ni ọ̀nà àgbọ́ pé ẹ ṣe mítìn lé Abẹ́òkúta pé ká padà wá sílé ká kó obìnrin wálé láìsí ààbò bọ́bá tó máa di òru nísìnyí bọ́bá tó máa padà dé kí àfẹ́ sọ àwọn ọ̀dẹ̀ ti kú lọ́dọ̀ ẹni lágbo ibi ń lọ bíi 10 lọ́dún ni ò lórí lé ayé wọn bá ìjárun sóní ọ̀dà amélòó àfẹ́ ikú báyìí kò sí ọwọ́ ìjọba kankan ibi o kẹjọ torí Ọlọ́run kẹ́ dìde pé ẹ̀dẹ̀ ṣe dìde ti ní Ọlọ́run dìde ti ẹ̀yìn gan odidi president gan mo fàdúrà ràn lọ́wọ́ kó dìde kó gbé Ọlọ́run máa gbàdúrà àwọn gan jù bẹ́ẹ̀ lọ gómìnà ń try assembly kìnìún rep títí dé senate ń try. àwọn pípò tó wà lóko yẹn wọn mọ nǹkan tó ń pè ní ìjọba ó ní gómìnà try gómìnà ò ṣe nǹkan kan kò sí gómìnà kankan ò try kò sí kan tó jẹ́ gómìnà try gómìnà ò ṣe nǹkan kan tó bá jẹ́ ìdílé gómìnà náà àtáàkì tó bá jẹ́ ilé ìyá gómìnà náà àtáàkì tó bá jẹ́ àbúrò gómìnà náà ń bá sùn tó bá jẹ́ fámìlì gómìnà náà ń bá sùn kó jẹ́ ìyàwó gómìnà ìlú Ògùn stéètì náà ń bá jọ lájọṣepọ̀ àwọn sójà ti kúnbẹ̀ yẹn gómìnà ò ṣe nǹkan kan because ìdí ni wípé àwọn ẹni yóò mọ nǹkan tán lè sọ mọ́ ẹ máa wo dídí ìlú ìdí tí mo fi gbé kíní ìwá ni wípé gbogbo wa tó sì ń ṣe PDP APC Tinubu ló máa ṣe akẹ́kọ̀ọ́ ló máa ṣe ló jẹ́ kí n gbélé ìwá kó o lè mọ̀ pé òun ṣe rẹ̀ ni àwọn pípù yìí ò ráyè títì ẹ they have no time ayé tiwọn náà ń dù gbogbo àwọn tá a yàn ní gómìnà ayé wọn náà ìwọ tó sì ń sáré pẹ̀lú wọn torí 5,000 2,000 má bà ayé ara ẹ jẹ́ du ayé ara ẹ bó ṣe máa dáa ẹ wo àwọn tó dìbò fún wọn ẹ wo nǹkan tó ń ṣe fún wọn ẹ wo bóyá máa yẹn ṣe sọ pé wọ́n ń rèpù ìyàwó wọn wọ́n ń tigi bọ̀ ìyàwó wọn nídìí wọ́n ń tigi bọ̀ obìnrin nídìí ṣé yẹn gan ò tó pààyàn lẹ́kún kán mú ìyàwó èèyàn kán máa tigi bọ̀ nídìí kó lù ẹ̀ má lọ ṣe nǹkan kan odidi ọkùnrin kán pa àwọn èèyàn àwọn ni gómìnà try ìwọ gómìnà Ògùn state ò tá nǹkan kan rárá ò ṣe nǹkan kan ò ṣiṣẹ́ kankan rárá kò sẹ́ni tó rán ẹ̀ṣẹ́ torí ìwọ ló fẹ́ du gómìnà táwọn èèyàn dìbò fún ẹ ìwọ tó dupò gómìnà ní Ògùn state
ó dupò gọ́vnà promise tó ṣe ni pé wàá dáàbò bò wọ́n ó yẹ kó deploy ọlọ́pàá síbẹ̀ yẹn ni nígbà tó ti wọ́n pa àwọn èèyàn ó ṣeṣẹ́ kankan kò tẹ́ kankan tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe tí mo rí gọ́vnà yẹn ṣe ni pé kó jí kó mu tíì kó dẹ̀ gba sálárì tó bá ní gọ́vnà Ògùn state yín àwọ́ọ̀dù contract owó ẹ̀kọ́ ló fi yín àwọ́ọ̀dù contract owó àwọn èèyàn aráàlú ni kò sí kankan tó ṣe kò náwó ara ẹ̀ ẹni tó bá ló ń ṣe nǹkan kọ́tà lè máa praise lẹ́ni tó náwó ara ẹ̀ sí security tán ní kí gọ́vnà Abíọ́dún bí kankan lórúkọ ẹ̀ ń jẹ́ kókó wá síbẹ̀ yẹn owó ara ẹ̀ kọ́ ló máa fi ṣe owó ìjọba ní kí ló wá wà lórí ìjọba fún àwọn ló ń try kó ó tá nǹkan kan wọ́n ń pààyàn ló try tó bá dàbí irọ́ ẹnikẹ́nìkan àtáàkì ẹ̀ tó bá ti lọ pẹ̀lú convoy ẹ̀ kó o bó ṣe rí wò ẹ wá rí báwọn yẹn ṣe máa forí gbárí kò yẹ kó rí bẹ́ẹ̀ fídíò tí mo play yìí mi mọ ìlú yẹn ẹni tó bá mọ àwọn ìlú yẹn mo fọlọ́run bá bẹ̀ wá Koiki Media olóyè Sunday Igboho dàpẹ́ ti gbọ́ nípa ẹ̀ náà torí ó dàbí pé mo wo conference tẹ́ ń ṣe lénìí ẹ mention nípa ìtàn ní lára àwọn ni wọ́n lọ sí Benin ó dàbí pé ìlú yẹn ni mo fọlọ́run bá bẹ̀ wá ẹ bá wọ lọ sí ìlú ìkẹ́ lọ ra àwọn pípù yìí lọ́wọ́ bí àgbọ̀ ọ̀dàn bí kankan náà ń pè wọ́n ẹ bá wa lọ bẹ̀ kẹ́ lọ ra wọn lọ́wọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ wá kò ní dáa ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kó dìgbà tán ń dìbò wọ́n á mọ bọ́ ṣe máa lẹ pósítà lọ́dọ̀ àwọn pípù yìí mọ wọ́ọ̀dù mi ìmọ̀rúkọ wọn ẹ mọ wọ́ọ̀dù tó ń dárúkọ ní wọ́ọ̀dù kìnnìkan wọ́ọ̀dù kìnnìkan wọ́ọ̀dù kìnnìkan tí wọ́n bá fẹ́ dìbò náà mọ̀ wọn pípù yìí tíbò bá ti lọ tán kò sí nǹkan kan gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì lẹ́ẹ̀kan sí àsìkò ti tó fún wa láti ṣera wa lóṣùṣù ọwọ̀ láti mọ nǹkan tá à ń ṣe lọ ẹ má jẹ́ ká máa búra wa mọ́ ẹ má jẹ́ ká máa ṣépè fúnra wa mọ́ ẹ má jẹ́ ká máa bú àwọn ọba mọ́ àsìkò yìí ní ká gbára wa pọ̀ gbogbo àwọn tó ń wọnú igbó lọ bá wa jà OPC ni o bó o bá tẹ̀ ń ṣe olóògùn kó jẹ́ mùsùlùmí ni ẹ mùsùlùmí hánrán àdúrà ní kó mi fi ràn wọ́n lọ́wọ́ àwọn pípù yìí ìlú tòrò ló fi lè lọ mọ́ṣáláṣí ìlú tòrò ló fi lè lọ sí ṣọ́ọ̀ṣì tó ń lọ wọn ò ní kó wọn sọ fún ẹ pé kó wá bọ Ògún wọn ò ní kó wá bọ Ọya wọn ò ní kó wá ṣẹ́ṣó wọn ò gbégbálé ẹ lọ́wọ́ wọn ò pariwo kó wá ṣoògùn fún ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń bú wọn pé àwọn lè lídìí wa torí kí ni ọwọ́ wọn ò mọ́ ọwọ́ tiẹ̀ mọ́ ni gbogbo most of our far tó ń gbọ́ mi sìn ló ń báyàwó oníyàwó lájọṣepọ̀ most of the pastor tẹ́ ń wò mí tẹ́ ń preach ọ̀rọ̀ Ọlọ́run níwà yín ò mọ́ gbogbo yín náà lẹ́ ń ṣe ṣìnà gbogbo yín lẹ́ ń lu jìbìtì lẹ́ ń ṣe 419 gbogbo yín lẹ́ ń gbowó olówó so ẹ má fi ẹ̀sìn kẹ́ fi bojú àwọn èèyàn ìwọ tó bá mọ̀ pé òun ṣe tìǹà Ọlọ́run tó jẹ́ pé pastor ni ẹ tó ò fẹ́ bá àwọn olóyè Sunday Igboho ṣe àbí o mọ ẹ lọ sí ibi tí mo show yìí lọ bá àwọn jàmbẹ kó gbé bíbélì dání kó máa ṣe hallelujah lọ síbẹ̀ náà tó bá rí pé ìsìn lọ́wọ́ ẹ ó dá ẹ lójú ṣèbólúwa lolùṣọ́ àgùntàn ẹ ìwọ kì yóò ṣaláìní àbí gbé bíbélì ẹ dání kó lọ síbi tá a show ń sìn mo ti show ìlú yẹn bí màá gbọ́n náà ń pè bẹ̀ Fúlàní ń pa wọ́n níbẹ̀ bàbá mi pastor reverend ẹ lọ bẹ̀ kẹ lọ gbàdúrà fún wọn tó ń bá ní gé orí ẹ dànù àbí wọ́n tó ní àfáà ni ẹ ó dá ẹ lójú gan-an gidi láwà ní ẹ̀yẹn gan-an jẹ́ lọ síbẹ̀ ṣé máa gbọ́n náà ń pè bẹ̀ lọ máa ṣe àfáà ń bẹ̀ wò ìbọn náà máa fi já gbogbo láwà ní orí ẹ̀ kì í ṣe pé ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká support àwọn tó jà fún wa ń sìn ẹ jẹ́ ká support wọn bẹ́ẹ̀ ni it's time ṣé ìjàre ṣe ohun méjọ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí line mo ní bí 5 minutes péré ìwọ tó bá fẹ́ pè wọlé o lè pè wọlé lórí program yìí. agbára kankan yẹn níbodè lè fi sọ pé nìkan kọ́ lọ́kọ́ la jà. torí mo ti fẹ́ máa lọ sìn ìwọ tó bá ní nǹkan láti sọ o lè pè free sí orí program yìí kí n tó máa lọ torí tí má ti lè kúrò lórí program lédè tó ti di ọjọ́ mẹ́jọ òní ká tó tún pàdé. ìwọ tí o bá ní contribution tó bá ní nǹkan tó fẹ́ sọ you see the number on the screen you can call if you have anything to contribute to this program, if you want to say something, if you have any help. We've shown a lot of videos to let you guys see how people are suffering,
To let you see how Fulanis have already taken over some places in Yoruba land. I don't know the name of the town or the places like I showed to you guys on video. But one thing I want to tell us is time for we Yorubas to come together as one, as a nation. No more discrimination. That's what I'm trying to tell people. Tó bá ní nǹkan ètò yìí Yorùbá ló wà fún. Màá wá one more time láti lè ṣe ètò tolóyìnbó. Ṣùgbọ́n lọ́wọ́ tá wà yìí àwa Yorùbá ló wà fún. Tó bá ní ẹni tó bá fẹ́ pè wọlé 5 minutes mo máa kúrò níbí ní 5:30 lọ́dọ̀ wa níbí. Ẹni ẹ lè pè wọlé. Ẹ jẹ́ kí n gbé call yìí. Thank you very much. Thank you very much o láti pè wọlé tẹ́ fẹ́ dáhùn sórí ètò. Hello. Hello. Yeah, báwo ni o ṣá àlàáfíà ní sọ Yorùbá o má sọ òyìnbó o. Yorùbá la wà o. Torí mo mọ̀ bó òyìnbó ló fẹ́ máa sọ. Ẹ wo àlàáfíà ni o. Ẹ kú ètò ìlú. Àwa kúkú nìyẹn o. Gbogbo ayé ń gbọ́ wá ń sìn o. Ẹ wo ohun tó tọ́ lẹ̀ ṣe ní àkókò yìí o. Ẹ ṣé gan ni bàbá mi. Ṣẹ́rí gbogbo ẹ̀bẹ̀ tí bí mo ṣe ń gbọ́ àwọn táwọn ènìyàn yẹn sọ inú mi kàn bàjẹ́ ni níbi bàjẹ́. Táwọn èèyàn yìí bàjẹ́ débi kan. Kéèyàn jẹ́ sáfì ìlú ẹlẹ́ ohun tó burú jáì ni o. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí ní ẹ̀yin náà àìsàn kankan nígbà nínú ètò yẹn wípé ẹ̀yin náà pẹ̀lú àwọn kan tẹ́lẹ̀ tẹ́ máa sọ pé kò possible. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí jẹ́kì mo wá rí i pé ó ti possible jù. Nígbà yẹn tẹ bá rántí bóyá bàbá bá sọjọ́ wọn ni pé wọ́n fẹ́ islamize Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Yorùbá gbọ́ àwọn pé báwo ló ti fẹ́ ṣẹlẹ̀. Èmi àbí. Èmi náà mo tà àforí àwòrán tó ló ti pé tó lè ṣẹlẹ̀. Mo ní rọ́ ni. Ṣùgbọ́n ní bí oṣù mélòó sẹ́yìn báyìí èmi fún àmì mo sọ pé èmi fún àmì lè analyze ẹ̀ pé ó kí ni bàjẹ́. Bẹ́ẹ̀ni. Mo sọ pé ọkàn pé tí èèyàn mẹ́wàá bá gbé pé 47 mo náà máa lé gbogbo àtọ́gbọ̀ àti ìjòyè ní gbogbo ìlú. Bẹ́ẹ̀ni. Èèyàn mẹ́wàá péré wọ́n máa gbogbo oníkálukú máa fẹsẹ̀ fẹ́ ni. Nígbà tó àwọn pípọ̀ ìjẹ́ ti ní machinery tí federal government ó supply wọn fún bàbá ó possible. Bẹ́ẹ̀ni o. Ẹni tó bá ṣe lálàá wípé kò irọ́ ni káàt. Ìpẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí kó analyze ẹ̀. Bẹ́ẹ̀ni. Pé tí èèyàn mẹ́wàá bá ní AK-47 á lé ọba á lé ìjòyè á lé thousands of people ta ló fẹ́ kú. Ẹni pé wọ́n ipa pé èèyàn kan ìyẹn ní pé àwọn oníṣàkàbùlà. Oníṣàkàbùlà bọ́ọ̀lù ẹgbẹ́ gbọ́ pẹ̀lú èèyàn tó ní AK àwọn pípọ̀ yìí irinṣẹ́ burúkú ló wà lọ́wọ́ wọn. Àwa Yorùbá àwa láàánú ọmọlàkejì kéèyàn tó lè mọ̀ bẹ́ẹ̀ fọ́wọ́ èèyàn payọ̀ bí ẹran ẹ mọ̀ pé wọn ò láàánú. Wọn ò ní. Wọ́n lè pa gbogbo ìlú. Tó bá strike nígbà tí Sunday Igboho tí mo rí pé wọ́n mú àwọn àgbègbè náà wọ́n jẹ́ tó lọ dojúkọ àbẹ̀mú tí àti bí oṣù mélòó kan sẹ́yìn wọ́n ní iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa láti ṣe. Ẹni tí ò bá tètè mọ̀ nísìnyí ó tètè mọ̀ inú mi ń dùn bẹ́ẹ̀ ṣe ń pe àkíyèsí àwọn ènìyàn. Pẹ̀lú ọ̀rọ̀ yìí tí mo sọ ní èmi náà pẹ̀lú àwọn onígbà kan sẹ́yìn pé àkọ́kọ́ sí bọ̀. Èmi náà máa ń sọ. Ṣùgbọ́n nígbà tí mo mọ̀ pé àbíkú ti wà ní gbogbo ìgbèríko wọ́n jẹ́ ní irinṣẹ́ lọ́wọ́ bàbá wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́yìn wọ́n máa lé gbogbo ilẹ̀ Yorùbá ẹ má kà kúrò tọ́ra wa ẹ má jẹta wọ́n wà lẹ́kọ̀ọ́ ẹ gbàgbé ìgboro gbogbo àbíkú ìníṣàgbọ̀n gbogbo olóyún irinṣẹ́ burúkú lọ́wọ́ ẹnì kan bá ti rò pé kò bọ́ sí gbòò kó lọ rò ó dáadáa èmi náà ti rò ó. ẹ ṣé gan ni o ṣé gan ni Ọlọ́run pẹ̀lú ẹ o thank you very much. bẹ́ẹ̀ni o ṣé gan ni alright ká pàdé lọ́jọ́ mẹ́jọ ni. ṣé rí gbogbo èèyàn bí nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi náà máa ń rò pé kò possible nígbà ní 19 something tó sọ pé wọ́n ti fẹ́ ti náà Nàìjíríà fẹ́ di Muslim ẹ bẹ̀ kan tí mo máa ń sọ àwọn ti sọ̀tọ̀ kú sọ wọ́n máa sòṣì ọ̀rọ̀ Muslim but ká wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ẹ wo ìgbèríko wa àwọn Fúlàní ti di baálẹ̀ wọ́n ti di gbogbo ẹ̀ síbẹ̀ wọ́n ti di kíní kan nígbèríko wa wọ́n ti ní agbára wọ́n ti kó irin iṣẹ́ wọlé wọ́n ti bẹ̀rẹ̀ sí lé àwọn àgbẹ̀ wa wọ́n ti ń pa wọ́n torí ìwọ tó wà nígboro tán ní hallelujah orí tí ìgbà tó bá máa ṣẹlẹ̀ wọ́n á wọ ní ìgboro wa wọ́n á spray gbogbo àwọn tó wà ní church ni tí ò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ Yemen Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ Syria Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbí ọ̀rọ̀ Iran Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbí ọ̀rọ̀ Iraq
torí ìwọ àwọn èèyàn wa máa ń gbọ́kàn lọ́lọ́run gan-an a máa ní ìgbàgbọ́ wa ló le jù ní gbogbo àgbáyé àánú wa ń ṣe mí àánú wa ló ń ṣe mí jù àwọn tó fẹ́ pààyàn wọ́n rẹ́dì láti pààyàn so ẹ gbogbo wa lọ́kùnrin lóbìnrin ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí ẹ já pàdé lọ́jọ́ mẹ́jọ ìní mo máa show conference Yorùbá nation is moving forward láìpẹ́ láì jìnà a máa wà recognize ní gbogbo àgbáyé wọ́n ti ń tún constitution Nàìjíríà constitution wèrè tán ṣe ní 1999 constitution yẹn ń jẹ́ mọ́ nǹkan tó sọ òun ló fún àwọn Fúlàní láàyè láti máa sọ fún wa wípé àwọn làwọn ní Nàìjíríà nígbà tán rewrite constitution tó máa favour wọn tán rewrite constitution máa favour wọn so ìwọ tó bá ṣe ń dáòtù ẹ̀ tó mú trophy tó mú 33 yóò tó ṣe ń dáòtù pé kò sí kan tó ṣẹlẹ̀ Nàìjíríà ẹja fi Nàìjíríà lẹ́bọ̀ ṣe ń wà ìjà rẹ̀ ẹja fi gbogbo ẹ̀ lẹ̀ àánú ẹ̀ ń ṣe mí èmi náà ti sọrú ẹ̀ rí o ṣùgbọ́n mo wá rí nsìn pé yes ìgbà tó ti di pé ó ń relé kò délé ó ń rorò kò dókó mọ̀ pé yes nǹkan ti ń ṣẹlẹ̀ béèyàn fẹ́ travel láti Èkó sí Ìbàdàn sìn tìbẹ̀rù ni káwọn kan má jáde nínú igbó ká má spray olúwẹ̀ lórúkọ Ọlọ́run ọba á wà pẹ̀lú wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá tẹ́ ń wò mí ẹ̀ ní rógun àgbákò Fúlàní ò ní gbé yín lọ́mọ lọ o lórúkọ Ọlọ́run gbogbo nǹkan tẹ́ dáwọ́lé gbogbo ẹ̀ ló máa ṣeé ṣe o gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá ẹ jọ̀ọ́ mú fún Ọlọ́run ọba bẹ̀ wá ẹ má jẹ́ ká jà mọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bloggers tẹ́ ń blog ẹ jẹ́ ká blog nǹkan gidi tí ìlọsíwájú máa fi wà nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí a máa fi ní ìfẹ́ ara wa kí ló wa kó lè ní ìlọsíwájú gbogbo ẹ̀yin tẹ́ ń bú olóyè Chief Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jẹ́ ká jèbùrẹ́ lọ́wọ́ ta wà yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Chief olóyè Sunday Igboho náà pé kò dáa kò ṣe kinní kan àsìkò kọ́ leléyìí àsìkò láti kóra wájú leléyìí Ọlọ́run á wà pẹ̀lú wa o àní ṣubú dànù o ẹ já pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí again Yorùbá Nation lọ́jọ́ mẹ́jọ mo máa show àwọn nǹkan kan vision tán ta ní fún Nàìjíríà fún Yorùbá Nation I'm sorry Nàìjíríà la ṣì wá ń sìn mo show nǹkan kan fún wa first of all tó bá ti di ọjọ́ mẹ́jọ mo tún máa show ìyà táwọn Nàìjíríà ń jẹ láti renew passport wọn wọ́n ní kò sówó tán fi máa rọ̀nù ní embassy wa ní Amẹ́ríkà ṣe gbọ́rú ẹ̀rí Ọlọ́run á wà pẹ̀lú wa o ẹ já pàdé lọ́jọ́ mẹ́jọ ire o thank you guys.